Sálàfíà ni bàbá. Ẹ máa ra akí gbogbo yín o. God bless you. Ẹ ra máa o. Bàbá ṣẹ̀ wà. Mo wà okay. Bàbá ṣẹ̀ wà. Àmọ́ wà. Ẹ ra yín mọ́ mi wà. Bàbá ẹ pẹ̀lẹ́ sà. God bless you. Bàbá sọ́dọ̀ yín ni. Ibi tá a mú dọ́kọ̀. Díẹ̀ ilẹ̀ yíyọ̀ díẹ̀. A tún mọ́ wa lára. Ọ̀dọ̀ yín lélẹ̀. Ibi tá a mú ẹni jìgì. Ṣe iwájú sa ni o ṣe. Very good, very good. We are happy to see Baba. We are happy. Oya Baba, ẹ jáde dé gbé báyìí. A tẹ̀lé Baba for the first time. Ayọ̀ wọlé yín lórúkọ Jésù. Baba ayọ̀ wọlé yín lórúkọ Jésù. Ire wọlé yín lórúkọ Jésù. Ìdùnnú wọlé yín lórúkọ Jésù. Ọlá wọlé yín lórúkọ Jésù. Àlàáfíà wọnú lé yín lórúkọ Jésù. Ẹ̀mí gígùn wọnú lé yín. Bàbá ẹ ní kú lójijì. Ẹ̀mí yín máa gùn fún wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ já padà síwájú yá. Ibẹ̀ ni wàá ti wá gbé gbogbo léyìn báyìí. Ẹ̀yin ẹ bá wa sún síwájú. Tó o bá ń gbé báyìí. Very good. Ọ̀dọ̀ bàbá Pariolodo làwà. Pariolodo yẹn. Odógun yẹn wà lọ́nà Kòdú. Odógun yẹn mo. Ọ̀nà Kòdú nìyẹn Pariolodo lélẹ̀. Pariolodo lélẹ̀. Mo wà ní kankan parí mọ́. Odó wo gan lẹ parí? Sódò àmàlà ni. Àbódó èwo àti pé bó náà ṣe sọ yín Pariolodo gangan. Táwọn ènìyàn ní gbọ́ àṣírí ńlá ni ìyàwó bọ́dà mi ni ó sọ mí ní Pariolodo. Ìyàwó bọ́dà yín ló sọ yín Pariolodo. Ìtàn ńlá ni. Torí ngbà mo wà ní youngest mo oúnjẹ tí ń fún mi yìí ó kéré. Òjò yẹn fún ẹja kù nójò. Bàbá mo rí tí akílódé tẹ̀ ń rìn báyìí tí kò sí. Mi ò balance ni. Ẹ balance kí ló ṣe yín lẹ́sẹ̀? Mo wà accidentally. Ẹ pẹ̀lẹ́ bàbá yóò dáa fún yín. Lovers all over the world. Ọ̀dọ̀ bàbá la wà. A wà lọ́dọ̀ bàbá. A wà nílé bàbá. A wà lọ́dọ̀ bàbá. Ìwọ ibi máa dá fún wa láti jókòó. Ẹ bá wa dàgbà síbí. Ibi ti dá báyìí. Ẹ jẹ́ bàbá wa jókòó. Bàbá ṣẹ̀ wà. Wọ́n máa gbé fún wa. Ẹ pẹ̀lẹ́. Bàbá kí ló ṣe yín lẹ́sẹ̀? Number one, kí ló ṣe yín ní ẹsẹ̀? Mo rí bẹ́ẹ̀ ṣe ń rìn. Kí ló ṣe yín lẹ́sẹ̀ gangan? Àwọn èèyàn ń wò yín all over the world. Kí ló ṣe yín lẹ́sẹ̀? Ó ti tó bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn. Ọdún mẹ́jọ sẹ́yìn. Mo ní ìjàmbá accident. Ok, ẹ l'accident. Èmi mímọ́. Ọdún wo nìyẹn bàbá? 2014 sá. Ẹ ní ìjàmbá ọkọ̀. Bàbá ní àwọn ní accident ní 2014. Kí ló wá ṣẹlẹ̀ sí ẹsẹ̀ yẹn? Accident náà ni bàtà l'accident àti ọwọ́ kan àti ẹsẹ̀ kan wà paralyzation. Àti ọwọ́ kan àti ẹsẹ̀ kan. Wà paralyzation. Ó paralyzing. Wọ́n at the end of the day a tún fi rìn náà di lẹ́gbà tí agbára Ọlọ́run dé. Ẹni sùúrù kíní kan pa mí lẹ́kùn bí a ṣe ń bọ̀ bí ẹ ṣe wá mú wa ní kí lórúkọ junction tó wá mú wa iná ìta màgà bàbá dúró nínú òjò ibẹ̀ náà ti wá mú wa ọlọ́kadà wọn dúró òjò yẹn wá ń rọ̀ pẹ̀lú ọwọ́ agbára bàbá jókòó lórí ọ̀kadà síbẹ̀ èmi ò rí wọn rí this is my first time seeing him bàbá wà lórí ọ̀kadà òjò ẹ̀ dẹ̀ ń rọ̀ at least a lò 30 minutes láti junction wọn débi báyìí fún complete 30 minutes òjò ẹ̀ dẹ̀ ń wet wọn pẹ̀lú bẹ́ẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ ṣe máa ń bí ọ̀kadà káàkiri náà nìyẹn àti inú òjò àti inú ẹ̀rùn àti inú oòrùn. Bàtí ó sì mọ́tò bá ṣe bí ṣe máa ń gbọ́ ọ̀kadà náà ní ibi tí máa ti fẹ́ lọ. Ibi tẹ́ bá ti fẹ́ lọ. Ọ̀kadà náà ni máa gbé. Bẹ́ẹ̀ ṣe máa ń gbé lọ nìyẹn. Ìgbà tí mo á dé sí ẹ ń fi apá kan hàn mí lẹ́sẹ̀ ẹ sọ pé ọ̀kadà náà ló tún ṣe yín bẹ̀. Ọ̀kadà tí ó gbé mi dọ́kan. Ọ̀kadà tó gbé níjọ́ kan. Ó ń lọ bí oṣù mi. Ó ń lọ bí oṣù mélòó. Ó ti bí oṣù mẹ́ta sí náà ni ọ̀kadà Haúsá lògùn ó tó gbé mi ṣubú. Ó gbé yín ṣubú ọ̀kadà gbé yín ṣubú òun ló fa ti ẹsẹ̀ yìí torí mo rí pé ẹ̀ ń wó ẹsẹ̀ yìí rìn ni nígbà tí màá dé ọ̀dọ̀ bàbá tó rán lọ mú wa lodge nígbà tí mo rí tí wọ́n ń lọ níwájú wọ́n ń sún ẹsẹ̀ rìn bàbá lórúkọ Jésù ẹ̀ ní ṣàìsàn lovers all over the world ọ̀dọ̀ bàbá Pariolodo ní Ìkòròdú ibẹ̀ la wà yìí Ọlọ́run ti jó ṣeéṣe fún wa àti débí
ẹ̀yin olólùfẹ́ wa ẹni ká máa bọ̀ adẹ̀ ti wá ògo ni fún Kristi lókè ọ̀run. Bàbá Pariolodo rèé, bàbá ní ìṣẹ́jú kan kí ni ojú yín ti rí nínú ayé pàápàá lẹ́nu sí bí ọdún 3-4 sẹ́yìn, ọdún 2 sẹ́yìn, ọdún 1 sẹ́yìn, ẹ kàn ṣàlàyé kékeré nínú tójú yín ti rí nínú ayé báyìí. Àwọn èèyàn ń gbọ́ yín, mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa. Ojú ti rí tó púpọ̀ dáadáa nítorí tí ò bá sí téèyàn bá lówó ìgbà tí accident ṣẹlẹ̀, àwọn eré tàjọ ń ṣeré, àwọn ọmọ yìí ò pè wá ṣeré mọ́, àárín nǹkan ṣe àròbì kan lọ mọ́, akànwá ilé náà ni pé ọpẹ́ tó di pé jíjẹ múmu ó yí bákan, ṣùgbọ́n Ọlọ́run fi ìyàwó kẹ́mi tí ó jẹ́ ìyàwó tó jẹ́. Ọlọ́run fi ìyàwó kẹ́mi. Níbo ni ìyàwó yín wà? Àwọn dà, ìyàwó wọn dà. Níbo ni ìyàwó wọn wà? Ẹ bá wa pè ìyàwó wọn wá. Bàbá ní Ọlọ́run fi ìyàwó kí àwọn. Àsáwọn obìnrin sì wà, àsáwọn obìnrin sì kù. Bàbá ní Ọlọ́run fi ìyàwó kí àwọn. Kí ni ìyàwó yín ṣe gangan? Kí lẹ fẹ́ sọ nípa wọn? Kí fẹ́ sọ nípa ẹ̀ ni pé àsìkò tí mo lásìdẹ̀ntì, mo ti lẹ́yìn tó bímọ fún mi, ṣùgbọ́n àsìkò tí mo lásìdẹ̀ntì ni mo pàdé ẹ̀. Àsìkò tẹ lásìdẹ̀ntì lẹ pàdé wọn. Òun ló dúró tì mí títí. Ṣùgbọ́n wá jẹ́ nìkan tó fẹ́ràn iṣẹ́ láti máa ṣòwò. Àwọn náà dúró tì yín pàápàá nígbà accident yẹn. Bẹ́ẹ̀ni, àti nígbà tó di pé ẹ fi bẹ́ẹ̀ lọ sí ṣòmọ́ eré mọ́ tí wọ́n pè sí location mọ́. Jíjẹ múmu òun ló ń sáré sọ́tún. Ìyàwó yín ló ń sáré sọ́tún ẹ̀. Sáré sósì. Àwọn dà, ṣé ìyàwó yín ni mọ́mí wa yóò dà fún yín o. Look at this wife ẹ̀rọ̀mà ìyá àdúrà wà òye. Ìyàwó the wonderful woman. Ẹ ṣe ẹgbọ́n tí bàbá sọ. Bàbá ní nígbà tí àwọn ò lọ eré mọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ pe àwọn mọ́, ṣé bẹ́ẹ̀ ni? Kí lẹ lè rí sọ sí tí bàbá sọ? Daddy, long story. Ẹ sọ sókè ìṣẹ́jú kan náà ni. Ọ̀rọ̀ tó pọ̀ ni. Ìgbà tó ti lásìdẹ̀ntì yẹn kò sẹ́nibọ̀dì tó pọ̀ wọ́n ṣiṣẹ́. Kódà tó bá lọ location gbà mí tó bá ń bọ̀ lóru, ó máa ṣubú, ó máa ké ni. Tó lẹ́sẹ̀ yẹn agídí náà fi ń gbé. Tó bá dẹ̀ kọ́ ẹni. Ẹni sùúrù o, nígbà tí wọ́n lásìdẹ̀ntì. Bẹ́ẹ̀ni. Tọ́ bá tún wọ́n dàjà tún. Ríbi iṣẹ́ kan lọ. Tọ́ bá ríbi iṣẹ́ kan lọ, kí ló máa ń ṣẹlẹ̀? Tí ò bá sí mọ́tò máa ń ṣubú. Wọ́n máa ń ṣubú lójú ọ̀nà. Kí ló dé tán ṣubú? Torí ẹsẹ̀. Ok, accident wọn tán ti ní. Wọ́n wá sọ kíní kan pa yín pé ẹ̀yin gan lè ń gbọ́ bùkátà lé láti gbà yẹn. Èmi kọ́ Ọlọ́run ni, torí tí ò bá sí Ọlọ́run mi ì lè lágbára àti gbọ́. Kódà ń gba lápò ni a fi ń ṣe bẹ́ẹ̀. Àṣé àwọn obìnrin gidi ṣùwà tí máma bí ọmọ mélòó ni Ọlọ́run fún yín mà? Mo bí ọmọ. Ẹ bí ọmọ fún bàbá? Mo bí ọmọ fún wọn. Mélòó? Méjì mo bí fún wọn. Méjì? Yóò dà fún yín. Mo láìkì mo bí ọmọ. Mo láìkì èdè yẹn bí pé yẹn bí dọ́sìn méjì. Jọ èmi ò bí dọ́sìn méjì. Kò tí ì tó náà tá a bá lówó àbí sí. Ọlọ́run adé ṣìyanu. Now look at this woman here. Àwọn ni ìyàwó bàbá yìí. Wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ tá a bá ní ká tẹnubọ̀rọ̀ ọjọ́ lè lọ ń bì báyìí. Bẹ́ẹ̀ inú mi dùn pé irú arábìnrin yìí wọ́n tún dúró ti bàbá. Bàbá ṣé lóòótọ́ la arábìnrin dúró tì yín? Ó dúró. Ó dúró torí pé mi expect ẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ sí mi tí mo pàdé ẹ̀ tó wá dúró, mo ń wò pé obìnrin sì wà tó sì tí èèyàn sì lè pàdé pẹ̀lú condition mi tá a dúró pẹ̀lú bíi tí mo bí mi ṣe wà yìí tí ò sówó. Láì tí wọ́n bọ̀ bàbá láì tí ẹ̀ tí béèrè fún ràn lọ́wọ́ ẹnìkan tẹ̀ tí ọkọ lòun fún 20,000 náà. Láì tí ẹ̀ tí béèrè fún ràn lọ́wọ́ ẹnìkan tẹ̀ tí ní dádì èmi ọkọ ẹ má ti sọ nǹkan èmi ọkọ fún 20,000. Bàbá ẹni wọ́n dúró àbí? Ok, ó dáa bàbá. Níbo làwọn ọmọ yín wà? Torí mo rí àwọn ọmọ kan nínú fídíò. Níbo làwọn ọmọ yẹn wà? Àwọn dà ẹ máa bọ̀. Bàbá iṣẹ́ wo lẹ́ ń ṣe é sìn? Bàbá kí ló tẹ̀ ń sunkún? Kí ló tẹ̀ ń sunkún? Kí ló dé tẹ̀ ń sunkún? Kí ló dé tẹ̀ ń sunkún? Ṣáwọn ọmọ yín lélẹ́yìí? Àwọn ọmọ wọn rèé. Look at these 2 wonderful kids. Wow, kí lórúkọ bọ̀dá? Michael, kí lórúkọ bọ̀dá? Ṣẹ́gun, mo rí wọn lẹ́gbẹ̀ẹ́ fídíò tí wọ́n ṣe bàbá. Wọ́n ì tẹ̀ ń sunkún, kí ló dé? Kí ló dé ẹ gbórí sókè, kí ló dé? Kí ló tẹ̀ ń sunkún? Kí ló dé? Please capture his face, please. Sorry. Kí ló dé? It's okay. Baba, why emotional? Baba is crying. Baba ń sunkún. Sorry. Ẹ má máa jẹ́ káwọn ọmọ iná máa ké.
Well, sorry. Lovers all over the world. Láì fa ọ̀rọ̀ gùn. Ẹ kàn charge á dìde. Mo jẹ́rìí bàbá wa emotional gan is crying. Bàbá ẹ má sunkún. Ẹ pẹ̀lẹ́ ṣẹ́ gbọ́. It is well ṣẹ́ gbọ́. Mo tẹ̀ bá yín dúpẹ́ fún Ọlọ́run fún eléyìí. Mo bá yín dúpẹ́ fún Ọlọ́run. But Ọlọ́run á dìde àánú. Yóò jẹ́ fún ṣáwọn ọmọ yín lọ school. Nǹkan tó tún fa ẹkún tí mo fi sọ ni pé. Kí lẹ pé? Nǹkan tó fa ẹkún mi ni pé orí Facebook ni mo ti ń wo Agbala Gabriel. Orí Facebook lẹ ti ń wo Agbala Gabriel. Mo wá rí àwọn nǹkan tí ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré àtàwọn tí ò ń ṣe òṣèré tẹ̀tí ìrànlọ́wọ́. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi lónìí ilé tèmi lórí aflot Agbala Gabriel wá. Sorry baba láwọn ò gbàgbọ́ pé mo lè wá. Baba láwọn ò gbàgbọ́. Baba láwọn ò believe pé mo lè wá. We are here èèyàn ni wá. Àánú baba ṣe mí nígbà tí wọ́n pè wá. No, we need to come. Baba ẹ pẹ̀lẹ́ bá gbójú wọn. Sorry baba, it is well. Ẹ pẹ̀lẹ́ mọ́ mi wá. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí pé tí ẹ̀kọ́ dúró náà èmi ọkọ̀ jẹ́ 50,000 náà. Èmi ọkọ̀ jẹ́ 50,000 náà. Kí n tó lọ sí my transfer sí. So àwọn ọmọ ṣé wọ́n ń lọ school? Ṣé wọ́n ń lọ school? Private and public? Private lọ́lẹ̀. Wọ́n ṣe ń lọ àbí? Ó dà. Bàbá ẹ máa rí ìrànlọ́wọ́. Mọ́mì wa ẹ wá dúró ti ọkọ yín lẹ́gbẹ̀ẹ́ bí báyìí. Ọjà wo lẹ̀ ń tà? Provision ṣé ó ṣe dáadáa? Ṣọ́ọ̀bù ẹni kò ṣe dáadáa gbèsè láfẹ́ rọ. Kò sí ẹ̀kan ní ṣọ́ọ̀bù mọ́. Gbèsè láfẹ́ rọ. Ṣé a lè dé ṣọ́ọ̀bù yẹn? Ṣé a lè sáré wò? Ìṣẹ́jú kan náà ni ẹ sáré tẹ̀lé wọn. Ẹjá wo ṣọ́ọ̀bù ìyàwó wọn. Máa rọra ẹjá wo ṣọ́ọ̀bù ìyàwó wọn ní ìṣẹ́jú kan péré. Ẹ máa wo lẹ́lẹ́ o. Ẹjá wo ṣọ́ọ̀bù ìyàwó wọn. Òjò ti rọ̀, ilẹ̀ ń yọ̀ bọ̀dá. Ilẹ̀ ń yọ̀ o. Okay, ṣọ́ọ̀bù yín lélẹ̀. Very good. Ó dà ẹja wo lẹ ń tà nú bí báyìí? Provision ni. Rice àti gàrí. Ẹ máa bọ̀ ẹja máa lọ. Ó yá, máa gbójú wọn lọ. Yeah. Ẹ tẹ̀lé wọn. God bless you. Mọ̀mọ́ ìyá kú àdúró tí ọkọ yín o. Ẹ kú bàbá Pariolodo. Àwọn tó 8,000 ni wọ́n jókòó tí wọ́n ń wo ẹ̀yin àtìyàwó yín. Wọ́n dẹ̀ ń wo bí tí wọ́n ti gbàràn yín lọ́wọ́. Ṣáwọn fans wa rè ni. Ẹ ṣúọ̀. Ṣé máa ń follow? Ẹ ṣúọ̀. Ṣé fans ní í ṣá? Ẹ̀yin tẹ fans wa tẹ́ gbé nǹkan wá. So ẹ máa bá wo kọ́mẹ́ǹtì yẹn. Bàbá wa emotional. Ìyàwó wọn rèé. Ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò fún bàbá Pariolodo. Bàbá kí lórúkọ yín gangan? Olúṣọlá Ọláònípẹ̀kun. Ẹni? Olúṣọlá Ọláònípẹ̀kun. Olúṣọlá Ọláònípẹ̀kun. Ọláònípẹ̀kun. Ọlá yín òpòlẹ̀lẹ̀ nípẹ̀kun. Ọlá yín máa wà títí ni. Ọlọ́run á dẹ̀ ṣàánú fún yín. In the name of Jesus. Baba, why emotional? Okay, very good. Ẹ̀yin tí ẹ fẹ́ dìde láti support bàbá yìí, ìyàwó wọn pẹ̀lú àwọn ọmọ wọn, ẹ bẹ̀rẹ̀ sí ní comment báyìí. Mo lẹ́nìkan fún 20 lẹ́ẹ̀kan àbí? Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ máa bá mi wo comment yẹn, bàbá ẹ máa rí àánú gbà. Ọ̀run àánú yín ti ṣí o. Ṣé ẹ gbàgbọ́ bàbá? Ṣé ẹ gbàgbọ́? Bàbá ṣé ẹ gbàgbọ́? 20,000 náà ń bí báyìí again. Okay, ó jẹ́ 40,000 naira. Very good. Ẹ ṣé o, ojú òní tì yín. Bàbá rèé Pariolodo. Bàbá ẹ má rò mọ́. Tí èèyàn bá ti ronú dé stage kan, ni wọ́n ti ń pè wọlé àbí? Ẹ máa pè wọlé 07054 900 751. Ẹ wo kì í ṣọjọ́ tá a bá kú
la máa ń celebrate ẹni tó kú nígbà tí wọ́n wà láyé ìwọ̀nba tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ láti ṣe ẹ jẹ́ kí a ṣe é. Bàbá ò sàárẹ̀ o bẹ́ẹ̀ ló 10,000 bàbá ò sàárẹ̀ o wọn sàárẹ̀ ṣùgbọ́n mo tún rí kankan nípa ẹsẹ̀ wọn tábà ṣe fún ilé ní ẹjọ́ lọ hospital torí ẹsẹ̀ yín ayé ò ní gba ẹsẹ̀ lọ́wọ́ yín mo rí bọ́n ṣe ń sàn ẹsẹ̀ rìn ẹ jẹ́ bàbá rìn díẹ̀ mi báyìí wọ́n ti di ẹrìn ẹ jẹ́ bọ́n ṣe ẹ wá báyìí ó yá ẹrìn iwájú báyìí ẹ padà ó yá kí ẹ bá ń gbẹ́ka fún wọn padà mo rí bọ́n ṣe ń sàn ẹsẹ̀ rìn 10,000 ṣáà máa ṣe pọ̀ 10,000 kí ó yá ẹ pẹ̀lú bàbá 62 ó yá bá ń gbé sójú bàbá bí àwọn èèyàn ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa support yín kí lè fẹ́ sọ bàbá wà emotional gan kí lè fẹ́ sọ. Mo láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jólólùfẹ́ mi àti pàápàá Agbala Gabriel Foundation tí wọ́n jí òkú dìde tí wọ́n ń so aláìsàn lẹ́ni tó là tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwa tí ó kù díẹ̀ káàtó náà wọ òṣèré ọ̀pọ̀lọpọ̀ òṣèré ló wà tó yẹ pé n tó ṣekú pa wọ́n nípa àìrí ìrànlọ́wọ́ ṣùgbọ́n nípa yí pé nítorí pé a gbé Agbala Gabriel dìde láti máa ran àwọn ẹ̀dá lọ́wọ́ láti máa ran ènìyàn lọ́wọ́ à ń dúpẹ́ fọlọ́run mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Agbala Gabriel. mo ń bọ̀ Ọlálékan Àlàbá wọ́n là máa fún yín 200,000 Ọlálékan Àlàbá 200,000 God bless you. 200,000 ibi láti máa wo bó ṣe ń lọ ó yẹ máa wò ó Ọlálékan Àlàbá God bless you mo á rí kọ́mẹ́ǹtì yẹn bẹ̀yẹn Ọlálékan Àlàbá wọ́n là bàbá látòní lọ ẹ̀gbọ́kadà mọ́ ẹ̀gbọ́n ọ̀kadà mọ́ ìyàwó yín wọ́n ó rajà ṣọ́ọ̀bù ọjà òkun ìwọ̀nba tó wá gbọ̀n lẹ̀ ilé yín ibi tó bá kù sí Ọlọ́run dẹ̀ yanjú yòókù àbí ṣe kí làwọn kan tó kù nulẹ̀ ṣé nulẹ̀ sọ dúró dáadáa ẹ bá ń wò ó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí bàbá ń sùn dà ó yá ibi tí bàbá ń sùn dà ó ń dà ṣé kò sí bẹ́ẹ̀dì ní pẹlẹbẹ kan ló wà ń bí ẹ̀mí àwọn wòlíì pẹlẹbẹ kan ló wà ń bí ibi ń kọ́ wọn master bedroom lélẹ̀ kí ló tí wọ́n ṣe ìdọ́dọ́ síbẹ̀ ó yá máa bọ̀ bẹ́ẹ̀ni ó jẹ́ lọ ẹ máa bá wa wò bẹ́ẹ̀ yẹn 3 bedroom ẹ máa padà bọ́ ta 274 ẹ̀ẹ́dẹ́ máa bọ̀ ó yá ẹ̀yọ́ mọ́ mi ẹ tó sẹ́yìn láti ní ẹ máa kọ́ ìrànlọ́wọ́ ẹ̀ ní yóò máa gbé ìrànlọ́wọ́ títí láì lọ ní 50,000 bàbá ẹ máa dúpẹ́. mo dúpẹ́ fún kò ní tán lọ́wọ́ yín o wọn ní dáwọ́ ìbànújẹ́ fún yín gbogbo ẹ̀yin tí ẹ ń dá sọ̀rọ̀ mi ọ̀run á máa dá sọ̀rọ̀ yín wọn ní dáwọ́ ìbànújẹ́ fún yín ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mú ọjọ́ alẹ́ yín báyìí ẹ ní fi tọrọ jẹ o agbára Ọlọ́run gbogbo bí tẹrù kan rí sí tẹrù kan sí ilẹ̀kùn àánú àṣẹ fún yín àánú Ọlọ́run á wá yín rí o nítorí pé ẹ ń wò mí ṣe lóore ọ̀run á wò yín ṣe lóore agbára Ọlọ́run àtijọ́ àti mú yín ibi tẹ́ ti ń rí owó tẹ́ ti ń fi support tẹ́ fi ń fún mi lónìí ọ̀nà ní dí fún yín níbi òwò ni níbi iṣẹ́ ni Ọlọ́run á ṣe àlékún fún yín lágbọ́ Ọlọ́run ilẹ̀kùn àánú á ṣe fún yín náà àánú á wá yín rí ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tí 10,000 ọjọ́ alẹ́ yìí. ó jẹ́ lọ bàbá inú ẹ̀kọ́ máa dúpẹ́ àwọn èèyàn wọ́n rí omijé yín 10,000 ó jẹ́ lò ó 348,000 5,000 353 another 50,000 kí lè wá ó 3. bàbá àdúgbò ní sí ẹni wálé o lágbára Ọlọ́run kò ní tán lọ́wọ́ yín o ẹ ní tọrọ jẹ o lágbára Ọlọ́run. Ọlọ́run kọ ẹkún ohun tó jó mọ ẹkún kò ní jẹ́ sí lágbára gbogbo bíi tí ẹ̀rọ kan rí sí ọ̀run àṣìlẹ̀ kan náà fún yín àdúrà yá gbà ó lágbára Ọlọ́run. kí ló dé bí ń sunkúnlẹ̀ kan bàbá kí ló dé 5,000 ó yá 408 408 torí àwọn tá a rò pa lè róore lára wọn tẹ́ bá pè wọ́n
through so kílẹ̀ tí máa kú full call a ti rí nọ́mbà wa ní mánéjà ló sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n padà a ò pẹ́ ní tí tó lè ràn wá lọ́wọ́ tá a fòkàn ọ̀ sí tọ́lọ́hún ò bá bá gbẹ̀kọ́ ta ní Agbala Gabriel níbo ló ti wá torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run àìmọye ìjọ ló wà 10,000 àìmọye wòlíì ló wà àìmọye pásítọ̀ ló wà mo fẹ́ mọ ẹni tí Agbala Gabriel jẹ́ dáadáa Agbala Gabriel wà sínú ilé mi lónìí inú ilé yìí lónìí mo wá ń dúpẹ́ fọlọ́run pé ó dé ilé mi mo ń rí àlàáfíà mo rí ìdùnnú yàtọ̀ sí owó táwọn èèyàn ń dá fún mi torí pé mo lónìí Agbala Gabriel jókòó tì mí mo rí pé mo gba ìtura gbogbo ogun ṣoògùn àjẹlẹ ayé mi ogun àfàìtọ́ àìlè ìbátí mi fi ráàánú Ọlọ́run ti ṣẹ́gun sí mo ń wo Agbala Gabriel pé ilékilé tó bá wọ̀ báyìí ilé náà máa rí ìtura. àmín Jésù bẹ́ẹ̀ni ó ti bẹ́ẹ̀ni ó ti ògo ni fún Kristi lókè ọ̀run àní jẹran ara wa àrùn ara wa náà lọ́wọ́ ni bàbá ti wà ń bí ìyàwó wọn lẹ̀ ń wò yìí lókè yìí àwọn ọmọ wọn rèé ní tí èèyàn bá ṣe fún wọn lẹ́nìí èèyàn ò ṣe é gbé o èèyàn ṣe é pamọ́ ni o Ọlọ́run yóò dẹ̀ san fún yàn ẹ máa pè 070 54 900 751 07054 900 751 07054 900 751 àti WhatsApp call àti normal call ẹ máa pè wọlé ẹ ó rí àánú gbà lórúkọ Olúwa it shall be well with you. God bless you. ẹ máa pè wọlé ó yá yín tẹ́ fẹ́ support wọn àwọn fẹ́ fún bàbá ní nǹkan báyìí Ọlọ́run tiẹ̀ lè rẹ́ nìkan sí bàbá yìí pé kó gbé mọ́tò fún wọn ìyẹn ló kéré jù fọ́lọ́run jàre ìyẹn ló kéré jù fọ́lọ́run 5,000 kan ti wọlé mi báyìí ó yá 423,000. hello ma. Hello. Yes ma. Ibola tí ń pè ma. Láti London ni o. God bless you ma. Dikines Ayọ̀dèjì láti London. Mo ti rí màmí. Ẹ ní jábọ́. Dikines Ayọ̀dèjì. Mo ti rí màmí. Yes ma. Mo máa support wọn pẹ̀lú 10,000 naira. 10,000 naira. 5,000. 10,000. God bless you. Ẹ ṣé ma. God bless you. Ẹ máa rà àánú gbà. 438,000 lẹ́nu sin láì kú òǹbí. Ògo ni fún Jésù. Another 5,000. Another 5,000 ta lélẹ̀ yìí. 443. Is 07054900751. 443. Very good. Account number what you are paying is 0199131544. 01991311544. GT Bank 10,000. Account foundation nìyẹn. 453. Mo gba Ọlọ́run gbọ́ pé láàárọ̀ ọ̀la wọ́n máa gbé mọ́tò wọnú kọ́ńpáǹdì. Mo náà máa gbé mọ́tò wọnú kọ́ńpáǹdì. Kọ́ńpáǹdì eléyìí ni mo ń sọ o. A lè sọ tibẹ̀ yẹn. Wọ́n lè gbé tí wọ́n náà di ṣùgbọ́n yìí kọ́ńpáǹdì eléyìí. 20,000. 20,000 naira. Ẹ máa wo comment. 400 kílẹ̀ pé 473. Very good. Very good. Ọlọ́run kò sí ní tó lè ṣe. Màmá ìyàwó wọn yìí náà ọjà wọn inú ṣọ́ọ̀bù wọn la lọ lẹ́ẹ̀kan. Ẹ̀yin abiyamọ o ẹ bá ń dá ọjà inú ṣọ́ọ̀bù wọn kó máa ṣẹlẹ̀ ń ta kí wọ́n rò ń tọ́jú àwọn ọmọ yẹn. Ẹ sọ kíní kan lẹ́ẹ̀kan pé nígbà tó ti lásídẹ́ǹtì 10,000 naira. 10,000. 483. Wọ́n nígbà tó ti lásídẹ́ǹtì ló ti di pé Ọlọ́run ló ń gbọ́ bùkátà nípasẹ̀ ẹ̀yin gbé sọ́dọ̀ wọn ẹ tún ọ̀rọ̀ yẹn bà mí. Mo ní láti gbà tán ti lásídẹ̀ǹtì Ọlọ́run ló ń bá wa gbọ́ bùkátà Ọlọ́run ló bá wa gbọ́ bàbá ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ gẹ́gẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sọ. mo ní àtìgbà tí mo ti lásìdẹ̀tì Ọlọ́run ti ń ṣe àánú. Ọlọ́run ti ń ṣe àánú. láti pàṣẹ ìyàwó mi. Kí ni ìyàwó yín ṣe? ó ń gbọ́ bùkátà. Ìyàwó yín ní ń gbọ́ bùkátà. bẹ́ẹ̀ ni tó ń pa o kó lọ gbọ́wọ́ lápò kó gba gúrúmì kó máa gba owó tí ò yẹ kó gbà. Ṣé bí o ti máa bídè mí mú ń bọ̀ ó ní ok 10,000 kan ti wọlé ń bí 10,000 kan ti wọlé ń bí ṣé bí o ti máa bídè mí
ṣebí o ti máa Bídèmí 01991315544 ẹni ló ń fẹ́ support yín pẹ̀lú 300,000 bẹ́ẹ̀ tó ní current account end ẹ̀dẹ́gbẹ́ send ẹ̀ náà kó wá verify pé wọ́n ti ṣe ẹni ló ń fẹ́ support wọn pẹ̀lú èlò 300,000. God bless you. 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 àwọn èèyàn ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe ẹni tọ́lọ́hún ó ṣe yóò ṣe bàbá ẹ máa wo tọ́lọ́hún ó ṣe ẹja máa wo tọ́lọ́hún ó ṣe ẹja máa wo kò tí ì bẹ̀rẹ̀ ọlọ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ń bì ṣùgbọ́n níbi ìta jókòó sí ẹja máa wò náà ẹja máa wò ẹja máa wò 10,000 kan 10,000 kan 503. ó jẹ́ 503,000 ẹ kọ́ bá pàtó fún Jésù náà half a million kọ́kọ́ jókòó náà ẹ ó ti tán ńgbà half a million ti jókòó àbí tó 30 minutes ni 30 minutes gẹ̀ tó ti wọ 10 minutes ni ògo ni fún Kristi lókè ọ̀run ẹgbẹ́ wọn lè láwọn ọmọ yìí san lóyún ọdún ní yíálì ní o táàmù mẹ́tẹ̀ẹ̀ta èlò táàmù kan ilé èlò ní táàmù ẹ̀ 30,000 táàmù mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ 90 ilé nǹkan 180. the same fee náà jọ ń san so ilé ń san 90,000 lọ́dún ilé ń san 90,000 lọ́dún jẹ́ ń dá mọ̀mọ́ yẹn lóhùn ẹ̀gbọ́n ń san 90,000 lọ́dún ní school àbúrò náà ń bọ̀ kọ́ òun wọlé ẹ̀gbọ́n ẹ̀wà dákun ó dájú ní dókọ̀ iná hello ma God bless you sórí ètò lẹ́wà ma yes ma ẹ̀rà ma God bless you. À ń pè láti Amẹ́ríkà ní o. Mo rí 50,000 naira mọ́mí God bless you God bless you ẹ ṣé gan ma yóò dá fún yín o ẹ ní mọ ìbànújẹ́ o adúpẹ́ ma God bless you mọ́mí yes ma adúpẹ́ ma bàbá náà ń dúpẹ́ bàbá ń sunkún bí ni o bàbá ń sunkún bí ni o wọ́n ń sunkún ni o bàbá ń sunkún ni ẹ jẹ́ kí bàbá ó sunkún ayọ̀ ẹgbẹ́ ayọ̀ hello sórí ètò lẹ́wà. Àwọn mẹ́sẹ̀jì yẹn ló ń fún mi láti máa kà. Àwọn mẹ́sẹ̀jì yẹn lágbára láti máa kà. Hello yes sir yes Abdulrasheed mo ń bọ̀ ẹ jẹ́ àárín iná ká tó lè pè síta o wọ́n làwọn fẹ́ sọ́pọ́tì ń pẹ̀lú 500,000 ẹ mo ń bọ̀ èèyàn 9.3 ló jókòó tí ń wo bàbá mo fọ́ tán hello ma mo ń gbọ́ ma Àwọn mẹ́sẹ̀jì agbára. yes ma èmi mo ń bá yín sọ̀rọ̀ mọ́mí mo ń bá yín sọ̀rọ̀. mọ́mí àwọ̀ lórí ètò bàbá ń sunkún ni o Abdulrasheed àbí Abdulrasheed kí ni hello sórí ètò lẹ́wà. yes ma. Abdulrasheed. wọ́n máa send 20,000 bíbá ẹ ṣé mọ́mí láti Houston Texas 573,000 ẹ ṣé mọ́mí God bless you adúpẹ́ mọ́mí ẹ ṣé 2,500 àwọn náà ṣe ń bẹ̀ wọ́n ṣe ń bẹ̀ hello sórí ètò lẹ́wà. 575. Ẹ jẹ́ ká rí receipt tèmi yẹn náà. hello yes sir sórí ètò lẹ́wà. yes sir. Mo support wọn láti United Kingdom wa. yes sir. 10,000 naira bàbá ń sunkún ni o bàbá ń dúpẹ́. 585. ẹ ṣé gbẹdádì ó nọ́mà kan sunkún wọ́n ló nọ́mà kí bàbá sunkún bàbá ríran lọ́wọ́ ẹkún ayọ̀ ń gbọ́n bàbá ẹ ṣé dádì adúpẹ́ sà èrò pọ̀ lójú afẹ́fẹ́ hello sórí ètò lẹ́wà má 20k àbí ẹ ṣé mọ́mí God bless you ẹ ṣé mọ́mí God bless you wọ́n máa gbé mọ́tò wọ́bí lọ́la wọ́n máa oh my God mọ̀mọ́ yẹn lọ ẹ bá ń sọ́pọ́tì arábìnrin kó já ọjà sí ṣọ́ọ̀bù gbé sílẹ̀ mo ń bọ̀ ọkọ lásídẹ́ǹtì
ọkọ jẹ́rìí ìyàwó náà jẹ́rìí ta ló lè tún jẹ́rìí bí sọ́sọ́jú yín ẹ má parọ́ o pé kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn sọ. ìgbà tí wọ́n lásìrò ìyàwó ló dúró tì wọ́n jíjẹ ìgbà tí wọ́n lásìdẹ́ǹtì ìyàwó dúró tì wọ́n very good kí wá ní ìyàwó wọn ṣe fún wọn. gbogbo jíjẹ mímu wọ́n sọ̀pọ̀tì ìyá ilé mi táwọn bá sọ̀pọ̀tì ìyá mi ní kú omi mo mọ bàbá yìí báwọn náà máa ń ṣeré ó tíátà ní bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ àwọn náà dúró gbé sójú bàbá ń sunkún sórí nǹkan ni ẹ bá ń wò ó madam Rasheed yẹn tó ti ṣe hello sórí ètò lẹ́wà yes sir yes sir yes sir wọ́n máa gbé mọ́tò wọ bí Yes, sir. Tóyìn ọmọ ìyá ẹlẹ́ran ẹ̀rá dádì Hello. Tóyìn ọmọ ìyá ẹlẹ́mu bàbá sà 50,000. sà láti bó sà. God bless you, sir. 50,000. Every anugbanadi. Macapele USA láti Amẹ́ríkà ẹ̀rá dádì yes sir 50,000. yes sir. Wọ́n láwọn fún bàbá ní 50,000. Wow. 732. Yes sir ẹ ṣé dádì ẹ ṣé dádì God bless you, daddy. 50,000 yes sir ẹ ṣé sir thank you sir ẹ ṣé dádì o bàbá mà ń sunkún hello ma sórí ètò lẹ́wà yes ma mọ́mí Rebecca yóò dá fún yín láti London ẹ ra ma yes mami 20,000 mọ́mí Rebecca ẹ̀ ní jábọ̀ adúpẹ́ mà ẹ ṣe 20,000 ó jẹ́ lò 742 yà ẹ lò sórí ètò lẹ́wà yes ma bàbá wà ń bí ẹkún ayọ̀ bàbá ń sùn ẹ. Yes, everyone that's me. ẹ bá mi send naira dollar account mo ma send $1,000 mo ń bọ̀ jẹ́ ń gbọ̀n tán mọ́mí kílẹ̀ pé ná màá kílẹ̀ pé màá hello màá kílẹ̀ pé hello mọ́mí wa $1,000 I then say $1.750 that is 750,000 750,000 mọ́mí wa orí yín ò mọ̀ ní gbàbọ̀dé ipa òkùnkùn ò mọ̀ ní ká yín ẹ màmá rí àánú gbà in Jesus name bàbá ń sunkún ayọ̀ ni bàbá ń sunkún ẹ mẹ́ta sọ bójú bàbá ń sunkún ayọ̀ ni ẹ ṣé mọ́mí o yes ma yes the same account náà ló máa wọ̀ ma the same account náà ni ma ma ẹ ṣé mami wọ́n ẹ̀yin kiri wọ́n là máa rí ẹ má láàdù ẹ ṣé ma God bless you mama yes ma hello ma. Yes sir, Òjó láti London ni mo ti credit account pẹ̀lú 50,000 naira. 50,000 Òjó láti London. Òjó láti London. 797,000. Ẹ ṣé mọ́mí yóò dá fún yín mà God bless you. God bless you. God bless you. God bless you. Sórí ètò lẹ́wà mà. Hello. Hello. Orí ètò lẹ́wà. Orí ètò ni mo wà. Yes ma. Tèmíjì lórúkọ mi láti. Ilẹ̀ èèyàn 11,000 ló dó tó ń wò wọ́n. Èèyàn 11,000. Ẹ dúró mò ń bọ̀ bàbá ìtúnfọ́ gbèdéke o. Ṣàǹpé tó bá pọ̀ jù ní 9,000 dúró. Iye èèyàn tó ti dúró rí láyé lórí péjì 9,000. Ó dórí bàbá Pariolodo wọ́n wọ̀ 11,002. Hello ma wọ́n break record. Hello ma. Hello ma. Hello ẹ gbà mí. Hello. Sure do lewa sir. Hello mommy. Hello. Yes ma. Everyone that's me. Wọ́n gbọ́ yín. Sórí ètò lẹ́wà. Orí ètò ni mo wà. Gbé sójú bàbá olódó. Yes sir. Mo ti send message sí yín sir. Okay. Hello sir. Mo send message sí yín. Mo ní pé àwọn ọmọ méjèèjì yẹn máa Mi gbọ́. Ẹni sùúrù kí lẹ sọ? mo ní pé àwọn ọmọ
ó wà lórí. ẹ máa sanwó skul wọn káfí parí skul gbé ojú màmá wọn gbé ojú màmá wọn gbé ojú ìyá wọn lọ mú fóònù wá wá kọ nọ́mbà màmá sílẹ̀ àti kọ̀nẹ́tì yín pọ̀ kí kó nọ́mbà wọn tó lọ màmá máa fún wọn nọ́mbà yín màmá ẹ ti send 200,000 báyìí 544. 180 kan fi sanwó skul ọdún yìí. mo dúpẹ́ o. 20,000 wọ́n lè fún mi gàrí ẹ ṣé mọ́mí God bless you. wọ́n ní tó bá ti lọ́dún tó mọ̀ wọ́n láwọn ti sanwó skul wọn máa fún wọn nọ́mbà yín sí màmá. very good very good àṣírí ẹ lọ yóò mú fóònù ẹ dá mi lóhùn. ẹ ṣe àdúpẹ́ o kò ní gbẹ o ẹ ṣe gan o. ẹ dúpẹ́. mo ti dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo yín ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọ́náwó sàárẹ̀ àwọn ọmọ yín o lágbára ọlọ́ ẹ máa kéré oko délẹ̀ ní gbé sájò o lórúkọ Jésù àbọ̀ lọ́wọ́ wà pẹ̀lú yín. ó yá gbé ojú bàbá máa ń sunkún mọ̀ ni èyàn 12,000 ló dúró mo mọ̀ gbé báyìí o hello íńtánẹ́ẹ̀tì ti kún lálẹ́ yìí blog hello ma hello ma yes ma 820 láti Amẹ́ríkà bàbá ń sunkún ẹkún ni 30,000 naira sí bàbá Pariolodo ó yá 852. 850 ó jẹ́ 852,000 ẹ ṣé mọ́mí God bless you ma yes ma ẹ ṣé mọ́mí yes ma kí ẹ send message pẹ̀pẹ̀ káàdì yín ẹ send message ẹ̀yin tẹ́ fẹ́ join partner group wa lórí WhatsApp ẹ máa send message pé I want to join the partners group God bless you. Mama tó là máa send $1,000 mo fẹ́ wo receipt wọn hello ma hello sórí afẹ́fẹ́ lẹ wà orí afẹ́fẹ́ mú wa sọ. yes sir. Sórí ìpìlẹ̀ wọn. kọ́líìgì wọn náà ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. ọmọ kọ́líìgì wọn láti Amẹ́ríkà yes sir. wọ́n ní ọmọ bàbá Sàlá ẹ ṣé sir. mo fẹ́ fún bàbá ní 30,000 naira. 30,000 naira. God bless you. God bless you. ẹ ṣé 882,000. Thank you daddy we appreciate you. ẹ ṣé sir. yes sir. 20,000 kan ti wọlé o. ó yá 902 5,000 kan wọlé. 907. Hello. sórí ètò lẹ́wà. Hello. mo fẹ́ kí yín pé. yes sir. Sórí ètò lẹ́wà. hello sórí ètò lẹ́wà ma. Sórí ètò lẹ́wà. yes ma. láti Amẹ́ríkà. yes mami yes ma. Màá fún bàbá Pariolodo ní 20,000. 20,000 God bless you ma. ó jẹ́ lo 525,000. God bless you. 925,000. Abdulrasheed tó kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀kan fún 300,000 kọ́. ẹ bá ń wo ẹ bá mi wo ẹni tí ò bá ní sowó wọn ní kọ́mẹ́ǹtì sọ́dọ̀ wa mi fẹ́ pé owó tí àwọn èèyàn tí kò ní. Hello. Sórí ètò lẹ́wà. àwọn èèyàn prince tèmi 20,000. 947. mo ti fún wọn ní kọ́ńtàtì yẹn o. hello. Sórí ètò ni mo wà. orí ètò lẹ́wà mọ́mì wa dé sójú bàbá ẹkún ayọ̀ bàbá ń sun. Èmi ni mo ṣe 20,000 nísìnyí. 20,000 20,000 ó jẹ́ lò ó. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà sọ. yes sir. yes ma. God bless you sir. yes ma. 20,000. mọ́mì ti ṣe 1,000 US dollar. 1,000 US dollar.
Màámi mo ń gbọ́ mà. Mo ń bọ̀. Yes ma bàbá parí ẹ̀ wọ́n ní bó ni ẹ ti yan tó fún yín $1,000 ni ẹ. God bless you ma. Yeah. Yes. Bẹ́ẹ̀ni ma. God bless you ma. Ẹ ṣé ma. Ojú òní ti ayọ̀ lẹ́ máa fi wálé o. Ayé òní mú yín o. Ẹ ṣé ma o. Ẹ ṣé mọ́mì. Thank you mọ́mì. We love you ma. A máa dúpẹ́ mọ́mì o. Yes ma. Yes mọ́mì. A gbọ́dọ̀ sọ̀rọ̀ màámi. Amen. Bẹ́ẹ̀ni. Amen. Mo fọ́ $1,000. Mo fọ́. Amen. God bless you. Yes ma. Yes ma. Tá bá parí ètò ká sọ̀rọ̀ ó ti rí. Hello mọ́mì ẹ ra mà. Sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni sà orí ètò mo wà. Yes ma. Fẹ́ sọ nǹkan kan nípa bàbá ni. Nítorí ojú wọn kọ́ yé sunkún mọ́. Bàbá oníkẹ́wọ́ sunkún. Hello. Bẹ́ẹ̀ bá ní tí ò rí rí èyí mọ́mì wa oore là ń sọ yìí. Yes mọ́mì wa ẹ ṣé mọ́mì. Yes ma. Pẹ̀lú $1,000 yẹn ló jẹ́. Ó jẹ́ 1.7,017,000. 1.7 million lẹ́nu òsínsìn. Ẹ wá ní mọ́tò ní $1 million. Àbí ká lọ ra rọ̀ lẹ́yìn ìrọ̀ ẹja délé ògbẹ. Ọ̀nà yín kan rí báyìí àbí a máa bọ̀ ń kúrò dùn ni. À ń bọ̀ lórí ẹ̀ èlò $5,000. Hello mọ́mì wa. Sórí ètò lẹ́wà. Ṣáyìn lẹ pè lẹ́ẹ̀kan mà. Tẹ́ promise yẹn God bless you ma. Hello. Ẹ ṣé mọ́mì God bless you ma. Thank you ma. Ẹni tó sọ̀rọ̀ fún ìtàn lẹ́ẹ̀kan God bless you ma. Hello ma. Sórí ètò lẹ́wà mọ́mì. Ẹ ra màámi ẹ kúrò lẹ́mà. Yes ma. Ìkòròdú ni màámi wọ́n nílùú ọ̀gá. God bless you ma. 20,000. Yes ma. Ẹ ò ní wálẹ̀. Wọ́n làwọn fẹ́ fún bàbá lórí 50,000. God bless you. Ẹ ṣé mọ́mì God bless you. Ẹ ṣé ma God bless you ma. Ká bá wọn gbowó ìyàwó wọn sọ́tọ̀. Ó dà yes sir. Èmi Agbala Gabriel. Lẹ́kìn wá síbẹ̀. Ìyá alámàlà tó wà ní àwọn máa mọ bẹ̀yẹn lọ́nà gáràjì. Màmá láwọn fún wa ní free lunch lọ́la àṣẹ máa jámọ̀lá wọ́n ní lọ́rọ̀ ẹ̀yà sílífà ní gáràjì. Màmá bó lè ṣe fún mi lẹ́kì àmàlà bó lè ṣe mọ̀ ẹja múra lẹ́yìn ètò yóò dá fún yín mà. Wọ́n ní ká mú gbogbo owó mọ́mì sọ́tọ̀ àbí very good. Hello sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò 1.7,092,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà mà. Orí ètò ni mo wà 20,000. 20,000. Ó jẹ́ 1.8 million. God bless you. Ẹ ṣé mọ́mì God bless you ma. Ẹ rà ànúgbà mà. Wọ́n ní ká gbowó ìyàwó wọn sọ́tọ̀ òótọ́ ni kí mọ̀mọ́ òun náà kún wọn. Hello sórí ètò lẹ́wà. Wọ́n sí lórí ètò ìta ètò náà wà. Hello sórí ètò lẹ́wà. Wọ́n sí lórí ètò àárín ètò náà wà. Mọ̀mọ́ tí ó sì lórí ètò yìí má pè mí báyìí náà padà. Tó o bá ti sí nínú ètò má ì pè mí báyìí. Sórí ètò lẹ́wà. À ń gbọ́ yín. Láàrin Fọlánà ló sọ̀rọ̀ látẹ̀kọ́ ló sọ. Ǹgbọ́mọ́. Hello sórí ètò lẹ́wà. Èèyàn mẹ́rin ló dúró tó ń wò wọ́n. Sọ́n ti wọ 13,000.
12.1. 12.1 bá ń gbé ojú bàbá làwọn èèyàn fẹ́ rí bàbá ti break record o wọ́n break record anybody irú áńgẹ́lì wo ni ń bá yín rìn gan-an ok áńgẹ́lì Gabriel Gabriel ló gbé èmi àti yóò jọ ṣe skiti Gabriel ló gbéra ayọ̀ mi wá Gabriel ló gbéra ayọ̀ wá bá mi kò dé. bàbá sì ń gba support lọ́wọ́ orí afẹ́fẹ́ ó ti kò ní dàrú lórúkọ Jésù ó ti gbà tún ṣe lálẹ́ yìí. ṣeré tẹ́lẹ̀ wà ní 30 minutes. 30 minutes. wọ́n ti rélò 1.8 million. 1.8 million 1.8 million kí ló sọ ń bẹ̀ yẹn àwọn èèyàn sì ń pè wọlé sórí ètò lẹ́wà. yes sir bàbá bò nínú iṣẹ́ rí. nínú mi dùn mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel tí wọ́n wá tún láàyè mi ṣe lónìí. Gabriel ti gbére ayọ̀ mi wá o Gabriel ti gbére ayọ̀ mi wá o. mi tó sọ pé bóyá pé tó kò lè ṣeé ṣe fún mi mo dúpẹ́ fọlọ́run ọba nítorí pé Ọlọ́run ló yan ẹ̀jẹ̀ Gabriel ó yàn ọ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ iṣẹ́ tí olùgbàlà rán ni ó máa jẹ́ lájẹ pé ajẹ́lájẹ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Olúwa ló rán o kì í ṣe pé wá jẹ́ṣà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì láti rí ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn láti rí ipa wo ni wọ́n kó ń gbé sáyé àwọn aláìní Ọlọ́run wá yan ọkùnrin ó yàn wá. hello mo ń bọ̀ bàbá ń sunkún ayọ̀ sórí ètò lẹ́wà. yes sir. Olúwayẹmí láti Canada yóò dá fún yín sà. bàbá Olúwayẹmí Ọlọ́run yọ èmi náà o ẹ máa pray fẹ́mi náà o. mo fún màmá èmi àti ìyàwó mi a máa fún bàbá Pariolodo a máa fún 20,000 naira ń sìn. 20,000 yes sir ẹ ṣé sà. àdúrà yín àgbà ẹ ṣé o God bless you sir o Ọlọ́run á máa yọ yín o ẹni bọ́ sọ́wọ́ rẹ̀ tó o. mo máa join mo fẹ́ ẹ hard mi sí foundation yẹn. yes sir ẹ jọ drop message pé iná fẹ́ join God bless you sir adúpẹ́ sir yes sir thank you daddy we love you ẹ ṣeun. God bless you. ẹ bá ṣe ń ṣe ti bàbá lọ́wọ́ ń bẹ̀ ní ti màmá náà ń fẹ́ wọ́n gbọ́dọ̀ sí ṣọ́ọ̀bù èló ni wọ́n ti rí báyìí. 1.8 million 32,000. 1.8 million 32 lẹ́nu sìn. ògo ni f'Olúwa tó ṣe ńlá ìfẹ́ ló mú kó wá ní ọ̀rẹ́ ẹni tó fẹ́ mi rẹ̀ lélẹ̀ ṣẹ́ wá. oyin ò dá mọ́. sílẹ̀kùn iye sílẹ̀kùn Yorùbá èyí fún Olúwa Yorùbá ẹ̀yọ̀ níwájú rẹ̀ bàbá wa lórúkọ Jésù jẹ́ ká jà fògo fún oníṣẹ́ ìyanu. màmá mo bá yín yọ̀ máa ń dúpẹ́ bẹ́ẹ̀ lónìí wọ́n ti rí 1.8 million 32,000. 1.8 million 32,000 lẹ́yìn tí ì pẹ́ àárọ̀ làwọn máa gbé wọn. 45 minutes sir. màmá ìfẹ́ já ọjà kí làwọn kan tẹ́ nílò ní ọjà yín 50,000 50,000 ó dé lò ó. 1.8 million 82,000. 50,000 bẹ́ẹ̀ sà. 82,000 sórí ètò lẹ́wà. àwọn náà gbọ́ ìsàn. orí ètò ni. yes ma yes ma. Esther ló sọ̀rọ̀ láti I send the owó I send the 7,000 something. yes ma ẹ ṣé mọ́mì yóò dáa fún yín ẹ rí ànúgbà God bless you ma ó yá ara ẹ̀ náà ní 7,000 ara ẹ̀ náà ní ó yá. 1.8 million 89,000. tí tọwọ́ mẹ́ta báyìí tó bá ti ọkọ̀ dúró fún bàbá ọwọ́ mẹ́ta báyìí ó ti ń lọ bẹ̀ báyìí wọ́n ti wà ní 1.9 báyìí gan tí o ti wọ ìkílẹ̀ báyìí change ló kù. ó ti wà ní 1.9 ó kù 1.1
màmá yìí kílẹ̀ ń tàn ṣọ́ọ̀bù gangan àwọn èèyàn nífẹ̀ẹ́ yín ìyàwó wọn bàbá kílẹ̀ ní màmá yìí ṣe fún yín ẹ sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbọ́. wọ́n dúró tì mí. wọ́n dúró tì yín nígbà tẹ́ lásídẹ́ǹtì tí mi ti lè rìn. tẹ́ lè rìn. ìgbà tí mo fún tó wà lé mi àsìkò tí mo lásẹ̀ǹtì ló lọ ìgbà tí mo lásẹ̀ǹtì tí mo wà lé ẹni wá ó dẹ̀ dúró tì mí gbogbo jíjẹ mímu ló ń gbọ́ láì jẹ́ pé bóyá ó ń ṣe nǹkan míì ju pé ohun tó ń tà yìí kó ń ta provision àmọ́ a lọ ra ike rẹ̀ sí a máa wọ̀n fún wọn ní agolo a ra ẹ̀wà a máa wọ̀n fún alágolo alẹ́ ó dẹ̀ fi ń bá mi tọ́jú àwọn ọmọ. ó dẹ̀ fi ń bá yín tọ́jú àwọn ọmọ yìí ẹ̀yin ọmọ ẹ gbọ́ ṣé tòótọ́ ni. Yes sir. Kí ló pé. Yes sir. ó yá sọ tí mọ́mí ẹ ṣe fún dádì yín. My mommy tried for my daddy very well since my daddy have accident because my daddy cannot carry one of his leg and one of his hand since he have accident and the leg and his hand always pain him. My mom always help my massage his hand and his leg every morning. Ẹdun mo fọ ọmọ ìṣèbù. Ìyá mi ló tó òórùn mi lọ́sùn. Ọmọ ètò tó sọ̀sọ̀ náà kí ni mọ́mí yín ṣe fún dádì yín sọ̀rọ̀ òkè àbúrò dúró ti ẹ̀gbọ́n rẹ̀ wájú báyìí. Sọmọ ẹjọ́ wáyé ni ó yá. Bọ̀dá pọ̀ mẹ́. My daddy very well because when my daddy have accident his hand. When your daddy has accident, right? Yes. What do your mommy do? He can't move one of his hand and his leg. Your daddy cannot move his right hand and his leg, right? Yes. Okay. So my mom always help me massage his hand every morning and night. Lẹ́yìn yẹn kọ́ kí mommy tó ṣe wọ́n làwọn náà support ilé. Yes sir. Tell me in English. My mom is going to go and hustle for food and she's going to come. Your mommy will hustle for food. Yes. Wọ́n hustle for oúnjẹ ká ilé jẹun. Wàhálà ibi ni màá sùn lálẹ́ ẹ dúró ti dájú yín ẹ hustle for oúnjẹ fáwọn ọmọ àtọkọ kò sí wàhálà ẹ bá wọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn ń pè ẹ bá wo màmá ìgbọ́dọ̀ já ọjà kókó ṣọ́ọ̀bù ẹ ló mọ́mí wa ẹ̀yin màmá ẹ dúró tàwọn ọkọ yín yes ma yes ma bàbá ń sunkún ayọ̀ láti London yes sir mọ́mí wa yóò dá fún yín mà. 50,000 fún màmá yẹn òun ti ń dúró lọ́tọ̀ báyìí ẹ ṣé ma God bless you ẹ má ṣe pọ̀ ẹ ṣé mọ́mí wa God bless you ma ẹ ló ma sórí ètò lẹ́wà ẹ kún ayọ̀ bàbá ń sun sórí ètò lẹ́wà. ẹ ló bàbá mi bàbá Agbala ẹ ṣé o. Yes sir. Amen. sórí ètò lẹ́wà. Amen. Yes ma bọ́ọ̀lù pọ̀ mọ́ mi ẹjọ́ yes ma amen 50,000. yes ma àmín Jésù yes mọ́mí wa pọ̀ ẹjọ́ bá wa ṣe díẹ̀ sórí ètò lẹ́wà yes mọ́mí wa yes ma 10,000 ẹ ṣí mọ́ yẹn yes ìyàwó wọn ti rí 50,000 yes ma ẹ ṣé mọ́ mi yes ma ẹ ṣé ma ẹ má tani fún tani hello ó dẹ̀ ti gbé yes ma sórí ètò lẹ́wà hello 75,800 ẹ ṣí mọ́ ti bàbá ọmọ bàbá sàlá 75,000 hello sir ṣé 35 àbí 75. 75,800 ẹ fi 40 mọ́ ẹ ṣé dádì àdúpẹ́ ọmọ bàbá sàlá tún ẹ ṣé o 2 million olúwa ṣe wo abẹ́ ọ̀gá olúwa ẹ ṣé olúwa Jésù olúwa wa hello Jésù olúwa sórí ètò lẹ́wà ẹ ṣé mọ́mí wa adúpẹ́ mọ́mí wa yes mọ́mí wa yes ma yes ma $100 ọmọ tó sọ̀rọ̀ yẹn ọmọ kékeré yẹn tó sọ̀rọ̀ yẹn àtàbúrò ẹ̀ $100 tí mo fẹ́ sẹ́yìn yẹn ó jẹ́ 75,000 naira ẹ bá mi ra báàgì skul bàtà skul ọmọ yẹn lẹ fún ọmọ yẹn lọkọ mi yọ̀ǹda owó yẹn fún $100 fún àtàbúrò ẹ̀. ọmọ yẹn lẹ fún àtàbúrò ẹ̀ ẹ ṣí mọ́wọ́ mọ́mì wọn ẹ ṣí mọ́mì wa God bless you ẹ ṣí mọ́wọ́ wọn lọ bá ara bàtà skul báàgì skul skul
School. Anything school. Mommy, you're there for him. We love you. $100, which is 75,000 naira. Oh yeah, ship for mom. 175,000. 175,000. God bless you, mommy. Emma Shewa. Jesus, oh. Sorry. God bless you, ma. 20,000. 20,000. Oh. Hello. Oh my God, sorry. The boy is emotional. God bless you. God bless you. Not today. Oh yeah, hello, Baba Jẹ. 2,020,000. 2,020,000. And also, wọ́n mẹ́ta jù bẹ́ẹ̀ lọ gan ẹja wo tọ́lọ́run ṣe èèyàn fún màmá. Àwọn èèyàn ń pè wọlé máa ń gbé kọ̀ bọ́dá ẹ̀ ó gbọ́dọ̀ mísì kọ́ ẹ̀yọ̀ kan. Mọ́mí wa sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà 13.3 13.3 bàbá yìí ti já skéètì. Hello mọ́mí wa. 10,000 naira. 2,030,000. Mọ́mí yóò dà fún yín mà. Ẹ rà nùgbà. Ojú òní tí yín focus. God bless you ma. Sórí ètò lẹ́wà mà. Bàbá Pariolodo. Bàbá abájọ wọn àwọn náà Pariolodo ń gbà ó ti dà. Tẹ́yìn bá ti Pariolodo ẹ̀ tí mo gbà ní parí ẹ̀. Orúkọ rò wọ́n. Sórí ètò lẹ́wà mà. Yes ma. Amen. Wọ́n láwọn fọmọ yìí ní 10,000. Ibi báyìí. God bless you mọ́mí. Ẹ máa rà ànúgbà. Wọ́n láwọn fáwọn ọmọ ní 10,000. Wọ́n láwọn fáwọn ọmọ ní 10,000. Mọ́mí God bless you. We love you. Ẹ ṣé mọ́mí o. Hello. Ẹ bá wa wo kọ́mẹ́ǹtì o. Hello. Nẹ́tíwọ́ọ̀kì mọ́ sí ra dandan bí o. Sórí ètò lẹ́wà. Àwọn èèyàn ń pè wọlé síbẹ̀. Gbọ́ yín mà, sórí ètò lẹ́wà. 5,000 fún bàbá. Ṣé ń jọ ẹ̀kọ́ yìí? Kí ló dé? Wàá jẹ́ lọ́pàá fún mi ní. Fún yìí bí kò ṣe pọ̀ yẹn orí ẹ̀ ti. Ẹ máa pè wọlé ẹ máa drop message. Ó jẹ́ lò ó 2,035,000. Owó ibi nǹkan. 185,000. Nǹkan ó ti máa wọlé kó o ti wọlé. Tètè kú àbí tètè tán. Dámi lóhùn. Ẹ bá pò ìyá Báràkà báyọ̀ ìyá Báràkà busy ń bí. Ní ògbọ́n mà. Nítorí wọ́n ràn mí sí ìyá Báràkà náà. Ẹni di ìyá Báràkà náà. God bless you ma. Ẹ mọ̀ bá wo kọ́mẹ̀ntì fóònù ti tàn ó ti tàn padà ó yá. Hello. Ó ti ṣe padà. Hello. Hello. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá. Yes ma. 20,000. 30,000 naira 30,000 naira ó yá ẹ máa fi kún yẹn 2.60 2.60 àbí 2.65 God bless you. Hello. Ẹ ṣé mọ́mì mi ẹ máa rà àánú gbà mà. God bless you ma. God bless you ma. Tani. 2,000. Sórí yes mọ́mì mi sórí ètò lẹ́wà. 50,000 50,000 50,000. Wọ́lọ́ bọ́lẹ̀ tí wọ́n náà. Sórí ètò lẹ́wà. 50,000. 2,170,000. 2.117. God bless you. Ẹ ṣé mà. Ẹ rí pé mo ti dìde nígbà tó ká mi lára. Kò gbá kí n jókòó mọ́. Bá ń gbé ojú bàbá. Bàbá wà emotional. Wọ́n emotional. Sorry. God bless you. It's emotional. God bless you. Oh. Hello. Yes sir. Yeah, Mr. Oluwayomi ni o. Yes sir. Tell them I send the koko lẹ́ẹ̀kan.
mo ti send mo send 20 fún bàbá tí mo ṣe sọ mo send 10 fún ìyàwó wọn. 10 fún ìyàwó wọn. Ẹ ṣé daddy, God bless you. 195. Ẹnìkan náà send 20 fún ìyàwó ń sìn àtàwọn ọmọ again. Ẹ dá mi lóhùn. 215. 215,000. 215,000. Hello. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà. Ẹ̀rọ ètò mo fún àwọn ọmọ ẹni 20,000. Wọ́n láwọn fún ọmọ ẹni 20,000. 235. God bless you daddy. Ẹ ṣé sà. Hello. Sórí ètò lẹ́wà. Hello ma. Yes ma. Hello Adasi. Yes ma. Yes ma. À ń gbọ́ yín ma. Yes ma. 50,000 fáwọn ọmọ yẹn. Wọ́n gbọ́ yín Ó jẹ́ lò ó. 25. God bless you. God bless you mommy. 200,000 naira. 200,000. Yes mo lẹ ti ń pè ma. Ṣàgámù lẹ ti ń pè. Yóò mọ̀ dá fún yín ma o. Àmín Jésù. 200k. Ẹ ṣé mommy. God bless you ma. Yes ma. God bless you ma. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé ma. Wọ́n léyìn àwọn ní Pariolodo. Ẹ ṣé ma o. Hello ma. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé ma o. Ẹ ṣí 200 mọ́. Ojú òní ti àdúrà yẹn máa tẹ̀mí mo sọ̀rọ̀ Pariolodo ló ń sọ̀rọ̀ ẹ̀. Sórí ètò lẹ́wà. Owó ò ní tán lọ́wọ́ yín o, ẹ ṣé o. 20,000. 20 àbí? 20,000. Ó yá. Pẹ̀lú 200. Ẹ ṣé ma. Ẹ ṣé o. 337. Sórí ètò lẹ́wà ma. Yes ma. Ojú wọn. Sórí ètò lẹ́wà. Bàbá Pariolodo 20,000. God bless you mommy. Ẹ máa rà àánú gbà. Adúpẹ́ ma. Yes ma. Ẹ̀yin lẹ́wọ́ sọ ìyàwó. God bless you. Àdúrà gbà o. Ìyàwó ò ní mẹ́ni o. Mo ń bọ̀ Amẹ́ríkà abayín kó bèjì bẹ́ta. Ṣé pè mí? Mo ń bọ̀ o. Yes sir. Yes sir. Ẹni Ọlọ́run lè lo ẹnìkan láti ẹ̀ ti gbé mọ́tò gan fún bàbá. Hello sir. Ẹ káàsán sir. Hello. Yes sir. Hello sir. Yes sir. Olúwaṣẹ́ sir. Hello. 5,000 fáwọn ọmọ yẹn. God bless you daddy. Ẹ ṣé sir. Ẹ ṣé daddy. Àní Ọlọ́run lè lo ẹnìkan láti gbé kí lọ́lọ́run mi ò lè ṣe. Kò sí tọ́lọ́. Ọlọ́run lè fi avenue yìí yí ayé wọn padà pátápátá. Tó jẹ́ pé owó tó ń rí gan wọn ní fi ra mọ́tò. Ẹnìkan ó dẹ̀ gbé mọ́tò kalẹ̀ kó yá èmi gbé mọ́tò ẹnìkan. Ọlọ́run yẹn ẹnìkan tó dàbí ẹgbẹ̀rún èèyàn tì mí. Ẹja máa wò bẹ́ẹ̀ ni ó sì pè wọlé. Ibikíbi tẹ́ni ẹ bá wà yóò pè gbèsè mọ́tò ni. Ẹ jẹ́ ká lọ gbé kan nu kọ́ńpánì kí bàbá máa wà. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Kí ló lè ṣe? Ọlọ́run mi kí ló lè ṣe? Kí ló lè ṣe? Ọlọ́run mi kí ló lè ṣe? Ìwọ tí ó dá ayé àtọ̀run kí ló lè ṣe? Kí ló lè ṣe? Ọlọ́run mi. Yes sir, Baba. Yes sir, 100,000. Bàbá yóò dá fún yín ẹ̀rà ànúgbà ogún òní sí 100k. Ẹ ṣé bàbá, God bless you. Yes sir, ẹ ṣé sir. Yes sir, daddy, yes sir. A ti ń lọ 3 million díẹ̀díẹ̀. A ti ń lọ 3 million díẹ̀díẹ̀. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Tó o bá sí lórí sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Ìta ètò náà wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí òkè à ń gbọ́ ìmọ̀. 5,000 fáwọn ọmọ yẹn. God bless you. Ẹ̀yin ọmọ yẹn máa dúpẹ́. God bless you. God bless you, all of you that are. Ẹ̀yin àwọn ọmọ yẹn lè ń travel out too. Mo ń bọ̀ gbóná mo ń bọ̀. Ẹ bá mú kan nu wọn lọ Amẹ́ríkà. Mo ń bọ̀.
ẹ bá mú kan nu wọn ẹ bá mú kan nu wọn ẹ sọnà rẹ kó lọ mọ kàwé ẹ lọ ọmọ bàbá Pariolodo kó máa lọ sọ́hùn kẹ́nìkan pèpè kan ṣèwé fún abẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni. Even all of them. Ṣorí ètò lẹ́wà. Ṣorí ètò lẹ́wà. Ẹ ṣé Ọlọ́run ẹ ṣé. Dúpẹ́ fọ́lọ́run wọn ní dáwọ́ bàlújẹ́ fún yín o. Àgbàrá Ọlọ́run bí ẹ ti mówó ẹ fi ràn mí lọ́wọ́ lápá Ọlọ́run ló máa ṣàbùdí fún yín. Ọlọ́run ẹ ní wálẹ̀ o bí tẹ́ wà lókè ẹ ní wálẹ̀ lápá Ọlọ́run. Yes ma. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ ṣé ma. Yes ma. Fún ọmọ yẹn. Ọmọ tó sọ̀rọ̀ yẹn wọ́n náà fẹ́ open account fún. Okay, ṣé bank manager ni sọ̀rọ̀ ni? Yes ma. Ẹ ṣé ma, inú wa máa dùn kẹ́ open account fún ọmọ yẹn ma. Okay ma, ẹ bá wọn take down number yẹn. Screenshot. Hello ma, sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò 20,000 kan ti wọlé. Yes ma. Hello. 477. Okay ma, mo ń bọ̀ ma. Yes ma. 477. Sórí ètò lẹ́wà ma. Sani bọ̀tẹ́ mọ́ dárúkọ ẹ mọ́ pé nọ́mbà mi máa bá ẹnìkan sọ̀rọ̀ àkọ́bí yẹn kó máa pẹ̀lú Amẹ́ríkà. Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àlùgbà. Praise the Lord. Olúwo ṣe. Olúwo ṣe. Yes. Ṣorí ètò lẹ́wà. Olúwo ṣe. Olúwo ṣe. Boss, ọ̀gá. Agbala Gabriel wọlé. Ọ̀gá it is well. Agbala Gabriel. Yes. Agbala Gabriel. God has done it. Jésù ni o, Jésù. God has done it. God has done it. Agbala Gabriel. Jésù ni mo dárúkọ Jésù. God has done it. Olúwo ṣe. God use you for me. Jésù ni mo dárúkọ And for Jésù. my family. Àní Jésù. Agbala Gabriel. 50,000. 50,000. 527. 20,000 again. 547. Hello. Yes sir. 21,000. God bless you mommy. Ẹ ṣé mommy. God bless you mommy. Ẹ máa rà ànúgbà. Ẹ má bínú pa ǹjẹ́ kẹ́ sáré máa sọ̀rọ̀ kọ́ yẹn pọ̀. Ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run calls. Hello ma. Hello sir. Yes. Yes sir. Mo ti send 100,000 naira fún bàbá Pariolodo. Yes sir. Ibẹ̀ ti ṣí. Èló ló jẹ́? 568. 2,568,000. Hello. 2,568,000. Ẹ ṣé daddy. God bless you sir. Yes sir. Olúwa ṣé sir. Kọ́ yẹn pọ̀. Bàbá ti ń lọ 3 million báyìí. Bàbá ti ń lọ 3 million báyìí. Èló lẹ́yìn èló wife wọn wà. Ẹnì kan mọ̀tẹ̀dé pariwo ẹ̀ sáyé kò ní ìdí. Ìtọ́ sọ tó mẹ́kún wá ó ti yé wọ. Hello sórí ètò lẹ́wà. Yes sir. 10,000. 10. Okay. Ẹ ṣé daddy wa ẹ máa rí àánú gbà. Thank you daddy, we love you. 578.
Thank you, sir. Ẹ ṣé daddy. Yes, sir. 13.5k. Ó jẹ́ lo. Hello. 2.578. Ṣé orí ètò lẹ́wà? 2.578. Mi máa ń rìn lọ́wọ́. 2.5 million wà nílẹ̀ báyìí. Hello ma. Orí ètò lẹ́wà. Yes, màmí ẹ máa ṣe o. Ẹ jẹ́ kí bàbá má sunkún. Bàbá. Torí ojú wọn, health wọn. Bàbá wọn ní torí ojú yín. Torí ojú yín. Torí ojú yín. Ó jẹ́ ló bẹ́ẹ̀. 578. 2.578 very good. Ẹ ṣé mọ́mí wa, God bless you. Ẹ máa gbé kọ̀, ẹ máa wò kàn ràn o. Bó ṣe ń wọlé là ń tẹ̀ sí. Jésù olóore o. Mèsáyà olóore o. Ó kú nítorí èmi. Olóore nítorí èmi. Sólé tó lẹ́wà. Olóore. 5,000. Ẹ ṣé mọ́mí, God bless you. 5,000. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà mà. 40k. Kíni ẹ òkò yẹn pọ̀ wá ń jára wọn gan. Hello ma. Sórí ètò lẹ́wà. Ṣé orí ètò lẹ́wà? Yes ma. Yes, baba. 10,000 kọ̀bí save. Yes sir. Yes ma. Ẹ ṣé màámi. Adúpẹ́ mọ́mí ẹ̀ ní jábọ́. 3 wọlé. Ẹ máa wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn kọ́mẹ́ǹtì. Ẹ má máa gbé kan fún kan. Hello. Ẹ má gbójú fáìnà. Amen. Sórí ètò lẹ́wà ibolẹ tí ń pè. Yes mọ́mí pápápá time. Ẹ má bínú mà èrò pọ̀. Yes ma. 5,000 naira. God bless you mommy, we love you. Ẹ má bínú pa ìyanu sọ̀rọ̀. Èrò yẹn pọ̀ lórí. Hello, sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Yes ma. À ń pọ̀ yín mà. Ẹ pè lẹ́yìn ètò. Ẹ̀yin lẹ pè lẹ́ẹ̀kan. Wọ́n láwọn ti send owó tán sọ lẹ́ẹ̀kan. God bless you mommy, we love you. God bless you. Ó yá ẹ máa gbé kọ̀ ṣé pọ̀ jù ni. Agbala Gabriel ẹ ṣe níbi tẹ́ ti bẹ̀rẹ̀. Jésù ṣe níbi tó ti bẹ̀rẹ̀. Ṣé níbi tẹ́ bá dé. Mo dúpẹ́ òkè bẹ̀rẹ̀. Sórí ètò lẹ́wà. Yes sir, pápá padàdì. Sórí ètò lẹ́wà mọ̀. Ẹ pè lẹ́yìn ètò. Íńtánẹ́ẹ̀tì kún 13.1k. Bẹ́ẹ̀ni. Ó mọ̀rẹ́ kì í mọ̀ ṣeré mọ́ bọ̀. Wọ́n àmọ̀ra bí wá sí ìjọba ṣe pọ́n ní ṣe náà. Rọ́bọ̀tì làwọn èèyàn rà. Rọ́bọ̀tì làwọn èèyàn rà. Èmi ò ra rọ́bọ̀tì. Àwọn rí. Hello mọ́mí wa. Orí ètò lẹ́wà mà. Bẹ́ẹ̀ni mo sẹ́ni 30-20 fún bàbá olódó. 20. Yes ma. Tẹ́ fáwọn ọmọ 20 tó kù mà. God bless you sir. Yes ma. Tẹ́ fáwọn ọmọ. Yes sir. 50,000 baby. 20 tó wá kù nǹkan. God bless you sir. Yes ma. Ẹ ṣé mọ́mí. Ṣé 50 ni àwọn sẹ́yìn? 30 okay. 5,000. 20 10. Ó yá. Sir? 658. 200,000 baby. Láti ẹni tó pè lẹ́kan. Ṣẹ́ni ẹni. Wọ́n láwọn ti send 200,000 yẹn. Wow, that's great. That's great. Sórí ètò náà wà. Ẹ ṣé o. Hello. Indianapolis. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. 20,000. Ó yá dáadáa. God bless you ma. 20. Oh. Dá mi lóhùn. 678. Ìyàwó bàbá ni ìyàwó 20. Ta ẹni sọ̀rọ̀ lẹ́ẹ̀kan 30,000. Ẹ ṣé mà. God bless you. Ẹni tí sọ lẹ́ẹ̀kan ti sọ lẹ́ẹ̀kan. God bless you ma.
ẹ ṣe mà èlò ní bíbá yìí 335 ń bọ ní bíbá yìí 2 points yóò ti wọ 2.7 million kí lè sí fún báyìí kí wá ní 2.658 okay 2.658 à ń lọ lórí ẹ̀ náà nìyẹn sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà. God bless you ma. 5,000 wọ́n láwọn send receipt yẹn ṣe mà. wọ́n láwọn fún ọmọ 5,000 naira. 5,000 for ọmọ yìí God bless you ma. hello. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. ìta ètò náà wà. sórí ètò lẹ́wà. 2,000 God bless you ma. mi ò tẹ̀ rí ètò yín tó bá kọjá ni mo máa ń gbọ́ mo fẹ́ wo gbọ́ recent one ni. yẹ̀wò náà là ń ṣe sórí ètò lẹ́wà. mi ò ń gbọ́ recent one èyí tó ṣe 2 days ago. òun náà là ń ṣe báyìí sórí ètò lẹ́wà mọ́mì. ẹ bá wa dá sí. èyí tí mo rí for 2 days ago. mọ́mì wà. ẹ bá wa dá sí. ẹ pè lẹ́yìn ètò. ẹ pè lẹ́yìn ètò. kí lè bẹ gbọ́ yín máa. ẹ pè lẹ́yìn ètò. a lè sọ̀rọ̀ personally báyìí mọ́mì wà. ẹ jẹ́ àparí ká wá sọ̀rọ̀ personally. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. dádì òsì lórí ètò. òkè ètò náà wà. sórí ètò lẹ́wà mà. yes ma. owó ìtìfẹ́ pé 3 àbí ó tó pé 3 million. yóò pé 3 million nísìn. yes ma. 20,000 fún baba Pariolodo God bless you. sórí ètò lẹ́wà sà. ẹ ṣé mọ́mì God bless you. sórí ètò lẹ́wà sà. Agbala Gabriel. yes sir ẹ bá wa dá sí. sórí ètò lẹ́wà. bẹ́ẹ̀ni sà. okay sir. máa fún wọn ní 20,000. 20,000. wọ́n láwọn kan fẹ́ kí wàá parí olóde ni. yeah 20,000. ó jẹ́ 685. 2.685. ẹ ṣé mọ́mì wàhálà nùgbà God bless you. wọ́n gbọ́ yín sà. wàá náà gbọ́ yín. hello sórí ètò lẹ́wà. ẹ bá wa dá sí. ohun tẹ́ ẹ sọ yẹn yes sir yes sir yes sir adúpẹ́ dádì ẹ ṣé dádì. sórí ètò lẹ́wà. yes ma. sórí ètò lẹ́wà ìlú ló dé. yes ma. ẹ bá wa dá sí. 10,000 ẹ ṣé mọ́mì God bless you ma. ẹ rà ànúgbà. 5,000. sórí ètò lẹ́wà ma. yes sir. hello. bọ̀dá ìtẹ̀lé àwọn fún 1,200 bọ̀dá àwọn ọmọ tí yín náà máa dàgbà ẹ ṣé. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. bẹ́ẹ̀ni orí ètò làwà sà. God bless you ma. 200,000. 200,000 níbo ló ti ń pè. ẹ ló máa ń bọ́ ló ti ń pè. at America ní Maryland ẹ ṣé màámi 200,000. 200,000 ẹ ṣé mà ẹ ṣí mà ẹ ṣí mà ó jẹ́ lò. ó jẹ́ 2,895. 2,895 ìwọ́n tẹ̀ 5,000 orí ẹ̀kún. dámi lóhùn. ó jẹ́ 2.9 million. ó jẹ́ 2.9 million ẹnìkan máa fún wọn 100,000 sí. ẹ máa gbọ́ ẹ kàn gbọ́ 3 million. ibi tá a dó sí náà ni. sórí ètò lẹ́wà sà. sórí ètò lẹ́wà. mo fẹ́ kí bàbá. yes sir dádì ẹ kí wọn yes sir ẹ kí wọn tá a bá parí dádì ẹ má bínú. wọ́n ti rí 2.9 million ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ máa dé àánú wa ò Jésù ibi tẹ́ mú wa lọ. olúwa yìí sórí ètò lẹ́wà sà. sórí ètò lẹ́wà. wọ́n ti rí 2.9 million ó kọ́ ń bẹ̀ tí èpè ti rí yóò dẹ̀ tún lé ẹ máa wo yóò pè yóò wà tún lé ẹ̀yà kí ni ìyàwó wọn ti rí. yóò já madam. tẹ́wọ́n fẹ́ já ṣọ́ọ̀bù sí sorry wọ́n ti já ṣọ́ọ̀bù. 357 fún wọn
àti 1.9 fún bàbá 357 tẹ́ bá já ebe mẹ́ta ráìsì náà abẹ́ ìtà ráìsì tútù ẹ̀wà tútù gàrí tútù sẹ̀mó tútù kúlíkúlí tútù mineral tútù tẹ́yìn bá rọwọ́ kan yóò jan tó pọ̀ náà bẹ́yàn rí ọwọ́ kan ẹ̀ máa tán pè lọ́wọ́ kan ọwọ́ ẹ̀ kọ́ bá tòdó mẹ́fà so wọ́n dẹ̀ ti rí 3 kí náà ti rí kíyàwó wọn já ọjà kó wá ṣe báyìí ní sọ́ọ̀bù ìṣe ìgbéraga ṣùgbọ́n kankan ìyọ̀sọ́lọ́ náà ọlọ́ àṣeyí àti mo jẹ́ ògbé ẹ̀yìn máa jí ọkọ́ lásídẹ́ǹtì ìyàwó nsáré ẹ bá ń tọ́jú ìyá yìí bàbá ti wọ 2.9 ẹ já wo ohun tó ṣẹlẹ̀ kó pé 3 káwá wo káwá kíyànú wá ṣẹlẹ̀ ó yá ẹ bá ń gbé kọ̀ 10,000 2.910 2.910 yeah. 20,000. God bless 20,000. And God send you 100,000 to pour out. I just sent 100K. Oh, Baba ti jẹ́ 3 million. 3 million 30,000. Mo ní yóò pé. Yóò tún sílẹ̀. Ilé òye àmọ́ ilé wọn. Ẹja dúró ti ìyá yìí, ẹja sáré dúró ti wọn. Ẹja dúró ti ìyá yìí. Ìyá aládùbáríkà. Ìyá àdúrà wa òye. Ìyá àdúrà wa òye. Ẹ ó kó wa jẹ pẹ́ o. Ìyá àdúrà mọ̀mọ́ ẹ̀dùn eléyìí tẹ̀ dé fìlà wòlíì sẹ̀lẹ̀ lẹ́nu lónìí. Àmọ̀mọ́ sẹ̀lẹ̀. Èrí mo yá. Hello, sórí ètò lẹ́wà. Bàbá ti rí ó tún láwọn fún bàbá 50,000 tó fi kún 3.80,000. Mọ́tò máa wọ bí àárọ̀ yìí. Mọ́tò ti wọ bí. Kẹ̀sẹ̀ kó yóò wọ bí. Mọ́tò ti wà ń ta. Ẹ lọ gbé wọlé. Ẹ jẹ́ fókọ̀sì màmá yìí. Ìyàwó bàbá Pariolodo. Torí pọ̀ tiẹ̀ dúró ti bàbá. Irú àwọn obìnrin míì nígbà wọn ti rí tọkàn wọn lásídẹ́ǹtì kí ni wọ́n ṣe? Wọn ó jẹ́ dúró tọkọ ẹ̀ eré máa ń bọ̀ fún un tá ń lè mọ̀ pé irú ọjọ́ báyìí máa dé. Ẹ máa gbé kọ̀ fún ìyàwó wọn báyìí táwa ní 3 kíni 375 mo fẹ́ kán já ráìsì jẹ́ lùbọ́ já bàtà já sọ já mángò já gbàlúmọ̀ já gàrí all mixed together ó ṣàti dán. Kán jáyé kán jọrùn ṣé wọ́n lè jáyé kán jọrùn. Ṣé ẹ ní jẹnẹrétọ̀? Ẹ ní. Kí lè pé nǹkan wọn ètùtù dáadáa ẹ ti wá sọ báyìí ẹ máa wo ẹnìkan ó sì ra jẹnẹrétọ̀ fún yín. Èló wọ́n ta jẹnẹrétọ̀ 150,000. A gbé jẹnẹrétọ̀ bọ̀ náà láàárọ̀ la ẹ máa jẹ́ ẹni ẹ máa pọ̀ ọ́ lẹ́sìn Buhari tẹ́ni ẹ máa sọ. Èló lẹ pé jẹnẹrétọ̀ 150K. Kí lẹ mọ̀ fi jẹnẹrétọ̀ ṣe? Fẹ́ ta frozen náà máa ń béèrè mo dẹ̀ ní di freezer. Ok ẹ ní freezer. Mo ní ṣùgbọ́n nǹkan tútù mo fi ń tà. Nǹkan tó. Nǹkan tútù mo fi ń tà. Ṣé freezer yẹn wà dáa ni? Ó sì ń ṣiṣẹ́. Ó sì ń ṣiṣẹ́. Torí frozen tán ń béèrè ẹ wá nílò ìmí àti generator ó ti tán ẹ gbọ́ kẹ́nìkan ra freezer kẹ́nìkan ra generator ẹ máa wòran. Ọlọ́run ó dẹ̀ ṣe Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ẹ ló sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ ra generator. Hello ma
wọ́n ti lọ. Hello. Wọ́n nílò generator. Wọ́n nílò EBS. Let me know so I may give more information. Ó yá ẹnìkan máa bá mi ra generator fún wọn. Then wọ́n máa ra freezer. Wọ́n máa ta frozen. Bàbá Pariolodo ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ dúpẹ́ lẹ́nu sí. Mo dúpẹ́. 3 million plus. Agbala Gabriel. Jésù. Mo dúpẹ́ lọ́wọ́. Mo ń bọ̀ ẹ dàgbẹ́ tó bá generator ti dé. Hello. Yes ma. Hello ma. Wọ́n láwọn máa sẹ́ni 150,000 fún jẹ́. God bless you. Ẹ ṣé ma. God bless you ma. Jẹ́ n pray fún. Yes ma. Yóò dá fún yín ma. Òṣùpá ń pè. Sáyid Òṣùpá ń pè. Olúfimọ́. Òkìkí ọkọjọ́ wà lóde o. Bóyá mo ti cancel ẹ̀. Olúfimọ́ ẹ ṣe ìjẹrin o. Ṣé ìjẹta ni? Òṣùpá ló pè wọlé o. Ẹ bá ẹ fún mi lórí Òṣùpá kan. Ọ̀pọ̀rọ̀ alátẹ, òwúrọ̀ alátẹ, Jésù Olúwa. Ẹ wo ṣẹ́ Ọlọ́run ọba bó ṣe rẹ̀. Ẹ wo ṣẹ́ Ọlọ́run ọba bó ṣe rẹ̀. Jésù Olúwa. Ẹ má pọ̀ gbogbo orin ẹ̀ tán. Number 1 Òṣùpá Olúfimọ́ wà lórí kọ́. Báwọn tẹ́ni ẹ sọ mọ̀mọ́ tó làwọn fún ọjà ẹ̀tọ̀ nǹkan. Bẹ́ẹ̀ni wọ́n ti láwọn. Kí ni wọ́n sọ? 150 ló láfẹ́ ṣe. Yes sir Òṣùpá. Olúfimọ́ mo ti gbọ́ bàbá mo ti gbọ́. Wọ́n láwọn máa fún ọ ní jẹnẹrétọ̀ àbí 150 fún jẹnẹrétọ̀ èló wọ́n ta freezer ńlá níta mọ́ra 150 nínú ilé ní kékeré nìyẹn ní lálẹ́bẹ̀rẹ̀ 200 èló lówó màmá ì ti di ìwé náà ti di ẹ ṣí owó jẹnẹrétọ̀ tán fẹ́ dá mọ́ ẹ ṣí mọ́ wọ́n ti dá 3.1 million fún bàbá 507,000 Òṣùpá ti wọlé. Hello Olúfimọ́ yes Olúfimọ́ ta làwọn ilé Olúfimọ́ ẹ má bínú o yes sir Olúfimọ́ kọ́ọ̀lù ń wọlé tó pọ̀ ẹ̀yẹ ní sùúrù ẹ̀mí tẹ́lẹ̀ wà fẹ́mi Olúfimọ́ mo wà bẹ́ẹ̀ yes ma ẹ ká sọ ma. Adébísí Abibat Adébútú ló ń sọ̀rọ̀. Yes sir yes ma. Ẹ bá mi fún ọmọ yẹn tó sọ ọmọ àkọ́bí máa yẹn bá ń fún ní 100,000. 100,000 yes ma yóò dá fún yín mọ́mì. Ẹ fún ìyàwó ní 100,000. Ìyàwó 100,000 ó jẹ́ méjì. Ẹ fún Pariolodo náà ní 100,000. Pariolodo 100,000 ó jẹ́ 300,000 mo ń bọ̀ ná yes mọ́mì ẹ máa rí àánú gbà. Olúfimọ́ ẹ mọ̀ bá ń kí mọ̀mọ́ dáadáa o 300,000 yes mọ́mì Pariolodo ẹ kí Olúfimọ́ ẹ kí mọ̀mọ́ yẹn. Mo kí Alhaji Saheed Òṣùpá Akóredé ẹ rí Agbala Gabriel ẹ wo ṣẹ́ Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá o. Ẹ wo ṣẹ́ Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaji kí Saheed Òṣùpá kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run ìlọ́wọ́ ẹ̀ sí i. Olúfimọ́ bàbá ẹ ṣé bàbá o Olúfimọ́ number 1 Olúfimọ́ kò sọ kòtò ń bo ẹ lè já ń bo ẹ má wọrí a máa lẹ́yìn ètò yà sọ̀rọ̀ Olúfimọ́ ẹ ṣé bàbá ojú bá ń lọ ó jẹ́ lò 707. Èló ni owó bàbá jẹ́ 3.2 million. 180 èmi fi 20 kún ó jẹ́ 3.2 million. Ó yá èló ló jẹ́ ń bí. 707. Ó jẹ́ 707,000.
tó wọ́n bá ti 1 million á parí ètò 3.2 million 707 owó wọn ti fẹ́ 1 million 1 million yẹn wọ́n kò lè lọ́wọ́ èlò send 150 owó jẹ́nẹ́tọ̀ yẹn. tọ́sọ lẹ́ẹ̀kan mọ́mì ẹ̀ ní jábọ̀ o orí yóò ní gbàbọ̀dé ẹ ṣe àdúpẹ́ mọ́mì o ẹ ṣe mà sórí ètò lẹ́wà mà. Yes ma. Yes ma. Kí wọ́n ṣe kí ni? Wọ́n ṣe ìtọrẹ àánú díẹ̀ fáwọn aláìní. Tó ń ṣètọrẹ àánú díẹ̀ nínú owó yẹn ẹ̀mí Ọlọ́run ní dágbére fún yín ẹ ṣé mọ́mì ẹ máa rí àánú gbà ẹ ṣé mọ́mì ẹ ṣé mọ́mì. 14.8 for àwọn tó jókòó àwọn mélòó 14.8 wọ́n máa wọ 15 sí sórí ètò lẹ́wà kí wọ́n sì lórí ti táyà ètò náà. sórí ètò lẹ́wà mà ẹ bá wa dá sí. God bless you ma. sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà orí ètò ni màmá wa láti London màmá bí sí èlúwà má. Orí ètò ni mo wà fún mọ́mí wọn yẹn mo fún wọn ní 10,000. ìyàwó 10,000 sorry. Bẹ́ẹ̀ni. ẹ ṣé mọ́mì God bless you mọ́mì wa ẹ máa rà àánú gbà mà ẹ ṣé God bless you màmí ẹ máa rí àánú èmi ń kọ́ inú ẹ máa rí ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà yes mà mo ń ṣeré ni. sórí ètò lẹ́wà mà 10,000 jẹ́ 770 yes ma sórí ètò lẹ́wà yes ma 10,000 fọmọdé yẹn 15,000 fún bàbá ẹ ṣí mọ́ bàbá ti rí bí 3.2 close yes sir ẹ ṣé mọ́mì ẹ máa rà àánú gbà yes ma ẹ ṣé mọ́mì sórí ètò náà wà ó kù díẹ̀ ó ti pé mínítì mélòó wà kàn tẹ̀wájú báyìí ok àti wọ 1 hour 30 minutes time ti tó hello sórí ètò lẹ́wà ìta ètò náà wà sórí ètò lẹ́wà ó kù 4 minutes kí 7 minutes ó kù 4 minutes wọ́n gbọ́ yín sórí ètò lẹ́wà. ó kèlò tó fi pé 1 million tó wọn hello ma sórí ètò lẹ́wà 10,000 fún wọn ó yá ó jẹ́ 7 kí ni ẹ ṣé mọ́mì ẹ máa rà àánú gbà God bless you wọ́n ní kẹ́ máa sùn mọ́ 7,000 èlò ló ta freezer 250,000 freezer tó lè gbé frozen food. ẹ bá ra freezer fún mọ̀mọ́ yìí ẹlẹ́ẹ̀ nílò freezer ẹ sọ bẹ́ẹ̀. mo ní di freezer o. kí lẹ fi máa ta. frozen. bẹ́ẹ̀ni. ẹ sọ̀rọ̀ bí ẹni tó ní ìdí ẹ̀. mo ní di freezer o ọlọ́run á bá mi ran gbogbo yín lọ́wọ́ o mo ní di freezer. dọ́kì ni mọ́mì nílò. Freezer. Your mommy need freezer? Yes, sir. Are you sure? Yes, sir. What you gonna use it for? For frozen food. For frozen. Frozen. Mo like ọmọ yìí. Ẹ jẹ́ máa mú lọ Ìbàdàn. Ẹ má mú lọ Ìbàdàn. But what do your mommy need? Frozen and freezer. Freezer. Ó jẹ́ ilé ìtúnṣe ní freezer. Àwọn ọmọ Èkó ẹja náà wọ́n gbé kù. Your mommy need what? Freezer for what? To selling frozen. You carry. Àkànní ọmọ. Hello? 20,000. Ó jẹ́ lò. 757,000. Hello, ma sórí ètò lẹ́wà. Yes, mami. Hello? Sórí ètò lẹ́wà. 10,000 fún ìyàwó wọn. God bless you, mami. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìyàwó wọn ẹ ṣé o. Olúwo nífẹ̀ẹ́ yín náà o. God bless you, ma. God bless you, ma. Ẹ ṣé ma. God bless you. Ẹ ṣé ma. God bless you. Now, èló ló jẹ́ 767,000. Ẹnìkan mo fẹ́ kó ra freezer fún wọn. Wọ́n dẹ̀ ní freezer ńlá yẹn wọ́n ní 250 ní. Ọlọ́run lè lo ẹnìkan kó ra freezer fún wọn. Ọlọ́run lè lo ẹnìkan kó ra freezer fún wọn. Ọlọ́run lè lo ẹnìkan. Mo lè máa ṣe program lọ́wọ́ sí kó pè. Adèlé parí kó pè. Ẹ wo ọmọ yìí ẹ bá mi ṣe òun ló ń dà yín láàmú lórí mídíà tó ń pòsì pé kẹ́kẹ́ máa pé lòun fẹ́ kẹ́. ok ẹni tó máa ń post ní kí lórúkọ wọn. Ìyá Arúkà Ìyá Arúkà Unlimited.
yóò dà fún yín ẹ ra ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run yóò sì dà fún yín ẹ dìde ajá pé màá fún yín 50,000 kí n tó lọ màá fún yín 50,000 God bless you. Hello sórí ètò lẹ́wà yes ma wọ́n ti send owó yẹn God bless you ma. Yes ma ẹ ṣé mami thank you mami we love you ma God bless you. Ẹnìkan lè ra freezer fún wọn ẹnìkan Ọlọ́run lè lo ẹnìkan ó jẹ́ lónà. 767,000. kí n tó pò ń bí mọ̀mọ́ ìmárí one yóò rówó kan lórúkọ Jésù mo fẹ́ kí inú rẹ̀ dùn kọ́rẹ́ ṣọ́ọ̀bù yẹn kọ́rẹ́ ń ta bàbá ọ̀rẹ́ yín nù ẹ kí lórúkọ wọn náà bàbá ẹ máa rà àánú gbà bàbá máa fẹ́ yín náà 50,000 kí n tó lọ ẹ dìde máa fún 50,000 ẹ dìde bàbá God bless bàbá yes sir yes sir ṣé torí pa àpá ìgbà yín ẹ máa jẹ fáǹsì wa ni wọn dúró tá a bá ń ṣe láìpẹ́ báyìí. mọ́mì tán sẹ́ndì $1,000 lẹ́ẹ̀kan ní mọ́mì yẹn ni mo dójú wọn mà àwọn náà ni mo ń bọ̀ èyí kì í tiẹ̀ rojú ẹ ló mà ẹ fẹ́ send wọ́n náà fẹ́ send $100 sí àríkú yẹrí ẹ̀yin lẹ́jọ́ àríkú yẹrí ṣe ẹ mọ̀ wọ́n wọ́n náà fẹ́ send $100 which is 75,000 àríkú yẹrí bàbá àríkú yẹrí ṣe ẹ mọ̀ wọ́n ẹ̀yin tẹ̀wọ̀ ọlọ́ọ̀lá ẹ̀ ṣe mọ̀ bàbá àríkú yẹrí irú ikú yín ti yẹrí báyìí iye ti dé èmi fún wọn 50,000 ẹnìkan fún wọn 75,000 tí wọn ọ̀tọ̀ èmi ló ti rí báyìí alẹ́ nìkan fẹ́ ra freezer fún wọn sẹ́ sọ́mọ́ ta freezer fún wọn máa lọ ẹ̀ lọ sórí ètò lẹ́wà mo ti pọ́t àwọn ọkọ̀ kan bẹ̀ yes sir à ń gbọ́ ìmọ̀ yes ma. sórí ètò lẹ́wà. ẹ̀yin tẹ́ ẹ̀ mẹ́sẹ̀gì wa ẹ má bínú àná ni message mi wọ 15,000 messages mo dẹ̀ delete about 3,000 bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tí ẹ bá wà ok hello ma sórí ètò lẹ́wà yes ma kí n bá yín send ẹ̀ sí wọn ma ok ma yes ma yes ma. Muideen náà ní 10,000. Muideen ẹ ṣé gan. Ikọ̀ ní sẹ́mi lọ. Àwọn èèyàn ti rí kó wà. Àwọn èèyàn ti rí kọ́mẹ́ntì lọ́gbọ̀n. Ẹgbẹ́ ẹ ṣé mọ́ mi wà. Àjọ wa ni ẹni ìsọjọ́ tiẹ̀. Hello. Jẹ́ parí life fún jàdá. Hello ma. Yes ma. Yes ma. 10,000 sí ìyàwó wọn God bless you ma ẹ máa rí àánú gbà God bless you ma yes ma a ti ń lọ o ó jẹ́ lò 777,000 ẹ wo bá a parí ẹ báyìí bá a parí ẹ 1 million yóò pè yóò pè yẹ síbẹ̀ mọ̀ a pè ọkùnrin yẹn kiri kílẹ̀ tó mọ́ yẹn máa pè bàbá ìdìde ẹ̀yin àtìyàwó yín ẹ̀yin ọmọ ẹdúró níwájú wọn oyè ẹdúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ẹdúró kọ́ láwọn èèyàn lọ síwájú wọn. wọ́n dá roughly 3.2 ó ju 3.2 million Adébáyọ̀ Samson 250,000 money. Ó bọ̀ ó ní Mojirola Rachel sent. Mojirola Rachel. Wọ́n ti send orúkọ tó ń fi send ẹ̀ ní. 250,000. Mo rò pé ó freezer yẹn ni o. Bẹ́ẹ̀ni. Mo rò pé ó ní o. Ẹjọ́ ká ní ẹ tún kọ́mẹ́ǹtì ní ẹjọ́ nítorí Ọlọ́run. Kí lè orúkọ náà porúkọ mi náà mi rí mọ́ o. Adébáyọ̀ Samson ẹni tó send. Adébáyọ̀ Samson. Adébáyọ̀ Samson. Adébáyọ̀ Samson àbí? Ọwọ́ ni Mojirola kíni? Mojirola Rachel. Mojirola Rachel 250,000 naira. Ẹ ṣí mọ́wọ́ wọn. Owó fíríjì ni ẹ ṣí mọ́wọ́ tó dá fún mọ́mì. Ẹ dá mi lóhùn. 250 pọ̀ mélòó? Ó yá rand. 1 million
ọ̀rẹ́ mú wá jáde 1,027,000 èló ló ń dá fún bàbá 3,225,000. 3,225,000 ẹja wo tí ó ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́ ẹja tó wo tí ó ṣẹlẹ̀ ìyanu tó ṣẹlẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ dúpẹ́. mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa àti àwọn tí wọ́n dá sọ̀rọ̀ wa lónìí wọ́n ní dáwọ́ ìbànújẹ́ fún yín wọ́n ní dáwọ́ ọ̀wọ̀ fún yín o mo dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ Jésù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel Foundation tí wọ́n ti ń ṣe tó wá kàn wá lórí tó wá ṣe fún ọba lẹ́yìn wọn ní jẹ̀bi lórí wa èyí tí wọ́n ṣe yìí ọlọ́mọ sagbára dọ̀tun more anointing for you ẹni tí Ọlọ́run fi ṣàkóso gẹ́gẹ́ bí Pastor Gabriel ó kéré lójú ó dàgbà síkùn Ọlọ́run ló yàn án Ọlọ́run tó wá yàn báyìí tábà lọ iṣẹ́ tó lùgbàlà rán ajẹ́yẹ iṣẹ́ tó lùgbàlà rán ajẹ́yẹ yóò jẹ́ iṣẹ́ tó lùgbàlà rán ajẹ́yẹ ni ó jẹ́. mo ní iṣẹ́ tó lùgbàlà rán Pastor Gabriel pé kó máa ṣe Jésù wá òṣìṣẹ́ tí ò lọ ọ ní Jésù ń bọ̀ àrí Jésù ṣùgbọ́n tí Jésù pàdé yóò gbàre nìkan láti wá ṣe iṣẹ́ ìyanu tó kù ó wá wọnú Pastor Gabriel láti máa ṣiṣẹ́ ìyanu náà fún àwọn tí ò ní Olúwa Ọlọ́run wa bá jẹ́ kẹ́mi rẹ̀ kó gùn iṣẹ́ tó ń ṣe ifá àwa ìdá kó má jẹ́ ó jẹ̀bi lórí ipa oṣù ipa àjẹ́ ò ní ká wọn gbogbo àwọn kúrú tí wọ́n kó káàkiri náà jọ ń ṣiṣẹ́ ìyanu wọn ò ní jẹ̀bi wọn ò ní dáwọ́ ìbànújẹ́ fún un ní iṣẹ́ tó lùgbàlà rán ajẹ́yẹ ni ó jẹ́ bàbá iṣẹ́ tó lùgbàlà rán ajẹ́yẹ ni ó jẹ́ torí pé ẹni tó Ọlọ́run fẹ́ ni Ọlọ́run yàn Ọlọ́run rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ pé wá jíṣẹ́ yẹn á ṣe láṣẹ pé o á ṣe láṣẹ yìí á ṣe àgọ́ atọ́lárun á ṣe ní òpin àgọ́ àníwá ẹ̀ńtì. ẹja kọrin àdápadà sọ́dọ̀ rẹ̀ o ìwọ ló ní ògo àti àdápadà sọ́dọ̀ rẹ̀. Lovers all over the world want to appreciate you. Thank you for supporting and standing by this foundation. We want to appreciate you. Ẹ̀yin lovers yìí, ẹ̀yin supporters yìí. Ẹ ṣé o. Thank you. Kò sígbà náà. Ká má gbé Agbala Gabriel. Kò tí ì sígbà yẹn. Ẹ̀ẹ́dẹ̀ kì í fi falẹ̀. Tí yín ò kí ń ju 1 hour lọ, kì í ju 30 minutes lọ. Tí yín ò nílò ọ̀sẹ̀ méjì kò nílò oṣù kan. I want to appreciate you. Mi ò ní bàjẹ́ lọ́wọ́ yín. Mi ò ní bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tí ẹ ti mọ́wọ́ yẹn Olúwa fi ọ̀pọ̀ rọ́pò. Ilẹ̀kùn àánú tí ò ní tì. Olúwa ṣí fún yín. Ọlọ́run gbé aláàánú dìde fún yín. Ìmọ́lẹ̀ yín kò ní wọ òkú. Ara àwọn olóore sí. Ibikíbi tẹ́ ẹ wà ẹ lọ pàdé olóore. Ẹ ó rí ìrànlọ́wọ́. Ẹ ó ra àánú gbà. Ojú ò ní tì yín. Igi ńlá ní nínú ẹbí yín ẹ ní wó lulẹ̀. Ẹ ní fojú sunkún. Ẹ ó rí àánú gbà. Ẹ ó rí àánú Ọlọ́run. Ojú ò ní tì yín. Ọ̀tá ò ní yọ yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àánú tẹ́ ṣe ẹ ní kábàámọ̀. Ẹ rí ògolo. Ẹ ń tẹ́ wà lókè òkun ìwé ìgbélú Olúwa gbà fún yín. Òjókòó yín Olúwa fìdí yín múlẹ̀. Mi mọ àdúrà tí n bá tó ṣe. Ókè ẹ ra àánú gbà. Àánú ló borí ohun gbogbo. Bẹ́ẹ̀ni pé àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Àánú nìkan la gbọ́rọ̀ ẹ̀ lọ́rùn. Àánú yóò dùn olórí yìí. Ẹ ní wá àánú tì. Ẹ mọ yínú àánú. Ẹ rí àánú gbà. Tájú àwọn tẹ́jọ́ wà ń bi tẹ́wà ẹ̀yin ó ra àánú gbà. In the name of Jesus. Ẹ ṣé o. Thank you. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò. Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.